ṣé muslim wọn náà mo ní fẹ́ fèsì Ali sẹ́ Habib? àfà ni mí kì í sọ̀rọ̀ muslim muslim gidi ní àfà ni ìkọta láìkì jù nìyẹn níbí báyìí mo á fẹ́ kájọ èmi farabalẹ̀ fúnra wa ẹ jọ kò sí wàhálà ká má kò sí wàhálà ìtàjẹ̀tì ara wa níbí báyìí ok tẹwà ètò lórí Islam làwa máa ń ṣe kò sí wàhálà wà bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ àfa àgbà àkàràmà kúmùláì kọ́lọ́run járe yín pẹ́ àtẹ̀yìn náà àmín àtẹ̀yìn náà ànábì Muhammadu sallallahu alaihi sallallahu alaihi wasallam wasallam gẹ́gẹ́ bí ìròyìn tí àwọn àfáà fún wa nípa ànábì Muhammadu gbogbo iṣẹ́ ok ribiribi sallallahu tó alaihi gbélé ayé ṣe ẹ jọ sí ẹ lè bá wa sọ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe ẹ dúró o, ẹ má ti sẹ́rí bẹ̀rẹ̀ ẹ ní sùúrù o mo gbogbo gbọ́ wa la yín mọ ohun tí wọ́n ń pè ní dáadáa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá oríṣiríṣi oògùn ìwòsàn làwọn bàbá wa fi kalẹ̀ fún wa tínú bá ń rùyàn torí bá ń fọyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ni tí kiri bá mú ọmọ táláboyún bẹ́ẹ̀ ọba ni lè kódà tẹ àwa rọmọ náà bí máa ó bẹ́ẹ̀ ni àwa gan máa ń lò ó bẹ́ẹ̀ ni so ṣe lè bá wa sọ dáadáa ẹ̀ẹ̀kejì bàbá wa Awólọ́wọ̀ kí lè gbérí fún òun ló dá ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ní gbogbo Nàìjíríà lápapọ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà òun ló dìde láti jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ńgbà tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní pa àwọn ìyá wa pẹ̀lú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ó kù iṣẹ́ ó kù iṣẹ́ ó gbogbo kù wa la iṣẹ́ mọ Ọmọyẹlé Sowore pé a jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni ẹ jẹ́ ká so tètè ìkan tí wọnú wọ́n ń pè ní business dáadáa ṣe lè bá wa sọ nípa ìtàn ìgbésí ayé ànábì Muhammad dáadáa ni o kì í ṣe èyí tí Jìbìrìlù gbà látọ̀dọ̀ Allah tó sọ kò fún sí Muhammadu wàhálà o èyí tí Muhammadu ìyẹn gangan practice fúnra ẹ̀ so mi nífẹ̀ẹ́ sẹ́rí ìtajẹ́tì yín tẹ bá tẹ̀lé nǹkan tí a béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe ń ti gbọ́ tẹ̀lé a máa ìtajẹ́tì yín ẹ ṣé gan ẹ gbóhùn sókè. ṣe ń gbọ́ number one ni pé mo dúpẹ́ lọ́wọ́ inú mi dùn pé ẹ̀yin báyìí ẹ ní àgbọ́yé ẹ ní àgbọ́yé sẹ́rí ànábì tẹ́ ń wò yẹn ní gbogbo nǹkan tó ń pè ní dáadáa ànábì gangan dáadáa ni number one ká kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí tẹ́yìn gangan bá search ẹ̀ the best man in the world ànábì lónìí gbogbo kan ní ìyàn sí dáadáa ẹ jẹ́ kí fún yín ní ìtọ̀kan ó sì yá kan wọ́n ní gbogbo ìgbà tánábì bá ti ń lọ sí mọ́sálásí òun ni wọ́n máa bú tí wọ́n máa ju nǹkan lù direct tí ànábì máa tó dá ìyá yẹn mọ̀ pé ìyá yẹn náà tó dẹ̀ ń ṣe àbúrú sí òun wọ́n ní pé ìgbà tí ìyá yẹn wá sàárẹ̀ ìgbà tánábì wá ń kọjá ìyá yẹn kò rí ìyá yẹn mọ́ ìyá tó máa ń bu ní gbogbo ìgbà ó wá lọ béèrè pé ìyá tó ń bù ńkọ́ wọ́n wá ní pé ó sàárẹ̀ ànábì ní láti máa lọ síbẹ̀ láti máa gbóúnjẹ fún un ó ní láti máa ṣe dáadáa sí i títí tó fi kú so ìyẹn ọ̀tọ̀ ni ànábì nǹkan tánábì jẹ́ kó fún wa nílé ìwòsàn àfa ẹ ti sọ ọyọ kan ẹ̀hẹ́ so ìyá nínú tó àwọn máa ń ṣe ẹni sùúrù ìyá tó máa ń ṣe yes bálabàla sànàbí Muhammadu tó yẹn ń ṣe ìwà burú sí yes tó ń ṣe wà burú sí yẹn ìgbà tí ìyá bẹ́ẹ̀ yẹn ni wá sí ànábì ò rí ìyá bẹ́ẹ̀ ni yẹn ànábì ò rí ìyá ànábì yẹn wá mọ́ wá ìyá yẹn lọ títí ó tí ìyá wà yẹn padà lọ́lé fi kú ó sínú wà lọ́lé Quran nìtàn yẹn wà ní ẹni sùúrù sínú Quran ló wà ní kò sínú sínú tẹfsiri Kùránì ni sínú ìyẹn ẹ àdìsí ni máa ẹ gbọ́ fún wa ẹ máa ní gbọ́ ẹ̀rí ẹni sùúrù torí pé a mọ̀ pé Islam ẹ̀sìn tó ní ìwé ni so bẹ́ẹ̀ ni sínú Quran láti lè rí tẹ̀yẹ kà ní àbínú àdìsí àbínú tẹfsiri ẹ fún wa ẹ ò lẹ́rìí lè ẹjọ́. ẹ ò lè rí kà ń bẹ́ẹ̀ àfáà ni mí ibi tẹ́ ti máa lórí kà ní pé kẹlẹ́ wá tíra tó ń pè ní kọ́sọ́sùlẹ̀ àǹbíyà ìtàn àwọn òjíṣẹ́ ẹ máa bá ìtàn yẹn bẹ́ẹ̀ ẹ́ ta ló kọ àfà ṣe mọ̀ kí mo sọ pé mi ì ní fẹ́ ká máa interject ara wa what was tẹ that bá ẹ ti èmi sọ̀rọ̀ ń sìn pẹ̀lẹ́rì àwọn tí mo dárúkọ lẹ́yìn Awólọ́wọ̀ nìkan tí ò sí láyé ìtàn dẹ̀ wà tẹ gbogbo ọmọ Yorùbá gbogbo ọ tó bá jẹ́ Nigerians ló mọ̀ pé Awólọ́wọ̀ ló dá ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ní Nàìjíríà gbogbo ara rẹ̀ mọ̀ pé olóyè Sunday Igboho ó fi ilé àtọ̀ni ẹ̀lẹ̀ láti jà fún rẹ̀ Yorùbá gbogbo wa la mọ̀ pé Ọmọyẹlé Sowore ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀yin náà dẹ̀ jẹ́rìí sí pé àwọn bàbá wa yeah fi mo tẹ́lẹ̀ oògùn sí ìwòsàn kalẹ̀ fún wa bẹ́ẹ̀ nílẹ̀ ni Yorùbá so anything tẹ́ bá sọ nípa ànábì Muhammadu ẹ fún wa ní ẹ̀rí irú ìyá tó máa ń da nǹkan sí Muhammadu lára tó máa ń ṣépè fún yẹn inú ìwé wo láti lè rí kà ẹ fún wa ní ó ní ó jẹ́ áyà yẹn ọ́fàsì yẹn àwa máa gbé jáde kò sí ìwé ó ní mo ìsìláàmù sọ tẹ́lẹ̀ fún wa ní fásì rẹ̀ ń bíbà yìí tá a ní gbé jáde fún yín. bàbá tó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ yẹn ó sọ ọ́ ní Islam pé story book ni ó ní pé Quran story book ni ó lè fẹ́ jọ bẹ́ẹ̀ lójú ẹ̀ ó bọ́ ní eléyìí wọn ò tẹ́ fún yín ìdí tó fi sọ pé eléyìí tẹ́ ń story gbọ́ book ni pé gbogbo wa la eléyìí tẹ́ mọ̀ ń pé gbọ́ ẹ̀sìn ìsìláàmù ó ní ìwé ẹ̀rí. ẹ ń gbọ́ mi ṣé ń gbọ́ mi eléyìí tí mo sọ bẹ́ẹ̀ ẹ̀ ni ó ní sà àfà dárúkọ tíra ẹ̀ fún yín yẹn àfà ẹ ní sùúrù ó ní mo dárúkọ súra ẹ̀ fún yín yẹn
súra ó ní mo dárúkọ ìwé tíra tẹ́tí lè rí yẹn inú tíra ni tíra tó gbé ìtàn wá nípa àwọn òjíṣẹ́. ẹ fún wa ní fásì yẹn ìwé yẹn tíra yẹn ẹ fún wa ní nọ́mbà tàbí lè gọ́gù rẹ̀ ká gbé jáde káwọn èèyàn kà. mo ní ẹ sáàchì nǹkan tó pè ní kọ́sọ́sùlì àǹbíyà ẹ máa rí àwọn ìròyìn yẹn bẹ́ẹ̀. long cap lè fẹ́ máa. ẹ lè sin kámẹ́rà yín ẹ ti wọ 1000 plus ẹ̀yin náà ẹ sin torí ẹ̀yin lẹ mú ìtàn yẹn wá ẹ sin kámẹ́rà lọ́dọ̀ yín kẹ́ sáàsì fún kẹ́ gbé jáde afẹ́ ká ẹ má bínú. ṣé ń gbọ́ mi? kámẹ́rà yín ẹ sin kámẹ́rà yín kẹ́ fi sin tẹ̀yẹn kẹ́ kà fún wa ẹ fún wa ní àyà ẹ fún wa ní tíra tá a ti lè rí tẹ̀yẹn kà ká lè fún wa ní báàsì ni ẹ fún wa ní nọ́mbà tíra yẹn tọ́pìkì táìtù. nǹkan tá kàn mí tẹ̀ láti sọ ni pé ẹ sọ bóyá àdìtì yẹn tẹ sọ fún wa ń sìn síra yẹn ń sìn péjì wo ni bọ̀ bóyá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ sọ yẹn ẹ jọ ẹ gbé jáde láti ọ̀dọ̀ yín a máa gbé yín sí big screen. àdìtì kọ́ níbi táwa. tíra ó sà ní nọ́mbà. wọ́n ní kọ́sọ́sọ́lì àbíyá yẹn lọ tẹ́ bá lọ wo kọ́sọ́sọ́lì àbíyá ní. ẹ fún wa ní nọ́mbà rẹ̀ kó ṣe pàtì wa ẹ fún wa nọ́mbà ẹ̀. sẹ́ríbi táwa ti ka àwọn tíra ti pẹ́ táwọn ti ka tíra ti pẹ́ so tí bá máa bá yín sọ̀rọ̀ mi ò nídìí kí n máa gbé tíra mọ́ kódà táwa fẹ́ ti ṣe debate. no ké sẹ́ríbi tẹ wà yìí. ìlú wo ló ti kọ tíra yẹn sẹ́ríbi tẹ wà yìí. wọ́n béèrè pé ìlú wo ló ti kọ. ìlú wo ló ti kọ tíra yẹn. ìlú tó ti kọ tíra yẹn ilẹ̀ lárúbáwá náà ló ti kọ́. so kò sí nǹkan tó jáde láti ilẹ̀ lárúbáwá nípa Islam tí ò ní nọ́mbà. nọ́mbà sẹ́wọ̀n pé tẹ̀fsírì yàtọ̀ kùránì yàtọ̀ bọ́ ilé tí mo sọ fún yín. kò sí tẹ̀fsírì tí ò ní nọ́mbà kò sí àdìsí tí ò ní nọ́mbà kò dẹ̀ sí kùránì tí ò ní fásì. ìyẹn yìí ṣe kùránì kì í ṣe àdìsí that was a yes random tíra náà which gbọ́dọ̀ was ní fásì written. torí kò sí bí kéèyàn mọ ka 1 2 3 ni aliamudu nínú kùránì ó ní nọ́mbà kúlẹ̀ aláwù ó ní nọ́mbà nínú kùránì so àwa fẹ́ẹ̀ rí torí Islam ìwé tó lẹ́rìí ni. ìyá ó lẹ́rìí. yà ẹ fún wa lẹ́rìí kẹ́ lè sọ̀rọ̀ fún wa pé ẹ Mọ̀mọ́dù o ìyá kan wà ó máa ń da ìtọ̀ sí lára ó máa ń dàgbẹ́ sí lára ó máa ń ibo làwa náà ti fẹ́ rí kà. mo ti nínú kẹ́ gbé jáde àbí kẹ́ fún wa ní nọ́mbà àbí ta ti lè rí tíra yẹn kà. tẹ́ bá lọ wá tíra kọ́sọ́sùlẹ̀ àǹbíyá ẹ̀ I believe ó yẹ kẹ́ lè sáàchì ẹ̀ kó gbé jáde fún yín kọ́sọ́sùlẹ̀ àǹbíyá. ẹ lè sí kámẹ́rà yín a lè fún yín ní táìmù gan a lè fún yín ní 5 minutes kẹ́ fi lọ wá tíra yẹn wá tẹ́ bá ti padà wọ́n ti wá ìbàyẹ̀ tẹ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ tún lọ báyìí fún 5 minutes ẹ lọ mú tíra yẹn wá kẹ́ wá send request padà á gbé yín wọlé. ibi tí mo wà yìí ó jẹ́bi kan tó há gan. no fún yín náà lẹ máa lo fún wà lọ́wọ́ ìfòhánà ńgbà tẹ̀ sínú holẹ̀. ṣé mo sọ pé mo wà nínú holẹ̀ ni ẹ má miss quote mi ẹ̀rẹ̀ sínú lámpàlámpà lápẹ̀ wà nínú Sahara Desert. ṣé ẹ̀ ń gbọ́. àgbọ́yé. ṣé ẹ̀ ń gbọ́. ẹ ti da ọ̀rọ̀ rú mò ń fún yín láwọn ẹ̀rí mò ń bá yín sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó pé nǹkan tí mo ní. ẹ̀rí wo lẹ fún wa ń sìn gbàtẹ́ fún wa ní nǹkan. kò sí sẹ́rí. ẹ̀yin àfáà yìí máa ń fún yàn lẹ́dí kí gbà mí jàre. ẹ̀yin lẹ fa ìdìkò torí mo ti ṣàlàyé ibi tẹ̀ tí máa rí. bàmí ṣáálẹ̀ rí ìtàn yìí nínú Sahih Buhari àbí Sahih Muslim. mo ti sọ fún yín pé ìyẹn ò sí nínú hadith kò sí nínú hadith. nínú tíra tó wà báwo la ṣe lè rí kà àwọn ò ní lọ́wọ́ lọ́dọ̀ wa ẹ̀yin tẹ́yìn dẹ̀ kà á fún yín 5 minutes ẹ lọ wá tíra yẹn wá kẹ wá send request á gbé yín wọlé padà kẹ wá fún wa ní tíra yẹn kàkà. ẹ gba ẹsẹ̀ mọ̀ọ́kọ́ tó bá ṣẹlẹ̀ ẹ lè gba kíní lọ ẹ lè gba mọ́kítàbà lọ ibi tó ti ń ta tíra kẹ lọ béèrè pé ẹ fẹ́ ra àwọn òun náà gba mọ́kítàbà lọ sí ìwé táwa àwa ní Quran a ní hadith a ní tafsir that 3 things is a strong book to defend Islam and to disqualify Islam. Sẹ́rí tíra yẹn bàbá Lágége ó lè kọ tíra Suleiman Faruku lè kọ tíra tíra ni pé yes anybody can write tíra. kì í ṣe anybody o anybody ló lè kọ tíra tíra dàbí ó dàbí ẹ má jẹ́ ká waste time wa lórí Alabi àwọn ará ìròyìn lórí bọ́lẹ̀ kẹlọ ẹ bá wa padà wọlé àlè orójú ẹ má fún wa lẹ́díkì ẹjọ́ ẹdẹ́bí bá yín sí ẹ pé ayé làfà kẹ tó máa lọ àfà ẹ dada máa ń tún ọmọ yìí sọ ẹ lẹ́rìí fún kí ló dé tí
ẹni sùúrù kí ló dé tí Muhammadu fi fi Àìṣà lọ́mọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9. ìyẹn bó ṣe ń ṣẹlẹ̀ láyé ìgbà wọn nìyẹn bó ṣe wà láyé ìgbà wọn nìyẹn tẹ́ bá dẹ̀ wò bí ìgbà ṣe ń yí òun ni ó fà á bí ìgbà ṣe wà nígbọ̀rọ̀ wọn nígbà yẹn báyẹn lọ ṣe sí báyẹn so sùúrù àfà lẹ́yìn Muhammadu nígbà yẹn ta lẹni tó tún fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9. I don't know so why tẹ́ wá ti lè sọ pé gbígbà ṣe wà ń gbà yẹn ni. bígbà sí wà ń bà yẹn ni. ta ni àwòkọ́ṣe Muhammadu ta ni Muhammadu fi wà jọ. Ànábì jẹ́ ẹni tí ó wà famous ló jẹ́ kí ìyẹn. ẹni sùúrù ẹjọ́. ń gbọ́. ta ló ṣerú nǹkan yẹn tí Muhammadu wò láwòkọ́ṣe àbí ta ló ṣerú nǹkan yẹn after ìgbà tí Muhammadu ṣe. báyẹn ni wọ́n ṣe ń ṣe láfta ẹ̀ náà báyìí náà làwọn míì dẹ̀ sì ṣe. ẹ sọ ẹni tó ṣe after Muhammadu fún wa abẹ́ni tó ṣe before Muhammadu. nǹkan tí ẹ̀ ń tẹ̀ láti pull out báyìí ìṣètì ìtẹ́yìn náà mọ̀ pé nǹkan tí mi ò lè mọ̀ ni mi ò sí ń bẹ̀ nígbà yẹn. ibi Muslim no. What was that? nǹkan tẹ sọ là ń tẹ̀lé báyìí. ẹ̀yin sọ pé bọ́n ṣe ń ṣe láyé ìgbà yẹn nìyẹn nílùú àwọn Muhammadu. ta ni Muhammadu wò láwòkọ́ṣe ta ló wo Muhammadu láwòkọ́ṣe nígbà yẹn. tẹ bá sẹ́rí ọ̀rọ̀ yìí ó ti pẹ́ tẹ ti ń fà á tó ti máa ń fà á and mo believe pé ẹ máa ní ChatGPT tẹ bá wò ìyapa ẹnu ń bẹ lórí ẹ̀ nítorí pé àwa ń bọ̀dọ̀ wa o àwa ò gbà pé lọ́mọ ọdún 6 ni tó lè bá sùn ní ọmọ ọdún 9 tẹ bá dẹ̀ wọnú ChatGPT ó jẹ́ kó yí wa pé àwọn tí ChatGPT ń sì kò kí ń ṣẹgbẹ́ àlá nìyẹn. ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹ máa gbọ́ nǹkan tí mo sọ náà. ṣe rí àáfà ṣẹ́ni ó ṣe pé kéèyàn kọ ọ̀rọ̀ jọ àbí kéèyàn sọ̀rọ̀ kéèyàn fi defend ilé onílẹ̀ evidence là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣẹ́ni láyé ìgbà kan táwọn àáfà ń ṣe wá sí wọ́n á fẹnu jáwáyà lọ́tún wọ́n á fẹnu jáwáyà lọ́sì bíi Buhari ọmọ Musa á ti mú gbó ẹ̀yọ́ á ti mú Colorado ẹ̀yọ́ á ti mú kúmu á máa sọ̀rọ̀ beast lórí stage á máa sọ̀rọ̀ kò gbákùn gbé ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kò sẹ́ni kankan tó béèrè kwẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni ìsìn tí Buhari ọmọ Musa bá dé bíbá yìí yọ jẹgba àwa wà ń bí láti béèrè with evidence ó ṣe pé ẹ lọ sọ́sùn Òṣogbo kò sí ohun tó sùn Òṣogbo ṣe ẹ yàgbé ràbàtà ẹ jowé ràbàtà bò ẹ jù sódù Ọ̀ṣun gbogbo yẹn tí Buhari ọmọ Musa sọ is a rubbish ó jáde wá dílé ní kó wá defend Muhammadu tó ń torí ẹ̀ balẹ̀ Yorùbá jẹ́. tábà ní ká sọ báyìí ẹ̀yin gbogbo lè ń sọ rubbish it's obvious. àwa là ń sọ rubbish ọyẹ ẹ fún wa lẹ́rìí Muhammadu bá ọmọ ọdún 9 sùn àbí ò bá sùn. kò bá sùn. tábà fún yín lẹ́rìí nǹkan. ó yá ẹ fún mi lẹ́rìí. bàbá Àkànbí kò bá sùn ó kọwọ́ bọ̀ lábẹ́ ni kò bá sùn. ó fi kárí ń dì. eléyìí ò gbọ́n. Àkànbí àwọn story 1997 ìyá kan lọ ànábì wá yàgbé wájú bá. ọyọ bá wa kà wọ́n ti gbé wá súnmọ́ alizan. irọ́ lásán. eléyìí ò gbé dànù ó ní hadathana Mu'alla bun Asad hadathana Wuhayba kà sókè mọ́ àgbọ̀ yín mọ́. à ń gbọ́ wọn ms. èmi ò gbọ́ wọn mọ́ bí o. à ń gbọ́ bẹ́ẹ̀ ni. Àkànbí ẹ wo sáré náà àwọn èèyàn ní àìnóye èmi náà gbọ́ àfáà náà Àkànbí ẹ̀yin nìkan mò ń gbọ́. àwa ń gbọ́ wọn. káàfáà sọ̀rọ̀ sókè àgbọ̀ ẹ wo sáré èmi nìkan kọ́ náà ẹ wọ àwọn èèyàn gan sáré on comment we no hear ẹ yẹ sí rí we can't hear yín àgbọ̀ àfáà. ẹ ń gbọ́ kí ló ń ṣe tí. àṣẹṣẹ ń gbọ́ yín báyìí náà àṣẹṣẹ ń gbọ́ yín báyìí. ẹni tí ò bá gbọ́ kókó bẹ́ẹ̀. ó yá wáyà bí tó ti sẹ́yìn sí ní náà ó ní ó wá gbé wá náà àdìsí yẹn kó bímọ pẹ̀lú rẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún 9 ó ní kọ́ọ̀lá Hishamu tó rí ẹ̀ wá pé inú wọn sọ pé kí ni wà ó níbùtú àná àkànà tí ń dáhù tí sẹ́yìn sí ní náà ìgbà tó wà ní ọmọ ọdún 19 tí sẹ́yìn sí ní náà. ẹ má bínú kílẹ̀ ń ká gangan kílẹ̀ ń ká àfà kílẹ̀ ń ká. tí mo ta gbé sí ìbá ilẹ̀ ń ká abẹ́ nǹkan kan mi. àfà ṣe wà ń bẹ̀ èmi ò gbọ́ àfà mọ́. pìtìpìtì ti bá àfà. èmi kì í gbọ́ wọn mọ́ báyìí o. àfà mi ò ẹ sọ̀rọ̀ náà àgbọ̀ yín náà. wọ́n fẹ́ lọ́mọdún 90 ó do lọ́mọdún 90. mi mọ̀ bí ó ti rí 19 yẹn wọ́n á ṣàlàyé àfà ṣe wà ń bẹ̀.
ẹ̀kọ́ da sọ borí bẹ́ẹ̀ bàbá ní wọn tóbi tún mu kìtìkìtì ti bá wọn. ó ti sá lọ o. ó ti lọ dátà rẹ ti lò dátà kan ó sá lọ ni ó jápa ẹnìkan lọ kọ́ sí pé dátà jápa dátà. pìtìpìtì ayé ti bá àfa ẹ̀ ọlẹ́nìkan lórí ẹ̀rí róòfò tó pa àwọn àfọ̀yọ̀sẹ̀ mọ́ pa fún wa wọ́n ní ìyá kan ń bẹ tánàbí bá jókòó á da tọ̀ sí lára á dàgbẹ́ sí lára ànábì jẹ́ àtàn ẹ mẹ́rin wá ń sin ẹ̀rẹ́ rí gbogbo ẹnu tẹ́ fi já wáyà yẹn ṣe rí àwa náà ń ṣètò yìí àwọn bá yín yọ díẹ̀ ṣe rí àwọn kan tó ń bọ̀ wá àwọn kan tí ń bọ̀ wá ẹni tí wọ́n ti ń dìde díẹ̀ fún ẹ̀yin tẹ́ bá máa ń wo online dáadáa ẹ rí i pé àwọn boys kan àwọn brother wa kan ti ń dìde ìsìn àwọn tó yà wèrè gan wọn á láìkí wọn majority wọn Nàìjíríà náà wà majority wọn bí i Nàìjíríà ṣe rí ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin akéwùgbà gòdì àwọn Buhari ọmọ Musa àwọn ti dàgbà àwọn ti lògbà wọn díẹ̀ wọ́n ti ṣẹ̀dí máa mọ́kọ́ ṣe rí ẹ̀yin akéwùgbà gold Sàráfà Arẹ́mú sọ̀rọ̀ Yusufu Adépọ̀jù Ìmúranilẹ́yà mo fi Ọlọ́run búra in the next 5 years tẹ́ bá sún agbẹjẹmọ́wọ́ wọ́n á sọ omi ìlókò pálẹ̀ Yorùbá mo fi Ọlọ́run búra ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ̀wọ̀n pẹ́ rò pé lórí ahun ni àwa sọ pé Islam a máa ti Islam wò a máa bayé Islam jẹ́ a sọ fún yín ìgbà tẹ́ jí ta lọ́lọ́run gbé mo sọ fún yín pé ta lọ́lọ́run tẹ́ jí gbé yìí ẹ fi tó àṣírí ara yín ni ẹ ti bí lọ́lá kan bí ọlọ́ba ń pa gbogbo àwọn làbíbù wọn jáde wọn pariwo lọ́tún wọn ṣépè èpè yín ò lè tún kankan lára wa nílẹ̀ Yorùbá táwọn bàbá wa ló ní èpè tó bá fẹ́ ṣẹ́ èpè fún yàn ó ní ìpèsè tó máa ń ṣe kó tó lè ṣe pẹ̀lú yàn gbogbo èpè tẹ́yìn iṣẹ́ yẹn orí ahun lásán ni kò ní túmọ̀ èpè yín ò lè ṣe kankan fáwa mo sọ fún yín mo ní ta Ọlọ́run tẹ́ gbé yìí àwọn kan ń bọ̀ tó ya wèrè ju ta Ọlọ́run lọ ibo lẹ bára yín lé nìyí àwa náà tún wá ń sọ fún yín a tún wá ń rìpíìtì ẹ̀ báyìí háì Àkànbí ọlọ́ba àwọn kan tún bọ̀ wá ní áfítà wa tẹ́ ń wò yìí àwọn yẹn lè ti mọ́sálásí wó wọ́n á ti Káàbà wó wọ́n á da nẹ́spàtì rú wọ́n á da kọ̀ríbù rú wọ́n á dáná sí gbogbo ilé kéwú nílẹ̀ Yorùbá ṣẹ́rù pẹ́ ni ò níṣẹ́ ni wọ́n á wáṣẹ́ fún yín. ayé rẹ̀ ti bàjẹ́. bẹ́ẹ̀ ni mo mọ̀ káyé mi ti bàjẹ́ mo mọ̀ ó ṣeun ó ayé ṣòfò ti tiẹ̀ dà mo mọ̀ thank you. mo ń bá Àkànbí má bínú bọ yín. ẹ dákẹ́ fílẹ̀ ẹjọ́ ṣépè DMS ọ̀yà mò ń gbọ́ ẹ̀. ó parẹ́. mo mọ̀ àṣẹ ọ̀ ṣépè mọ́ ni. olóko ó sì dààmú tẹ́lẹ̀ náà. mo mọ̀ èmi dààmú kí n tó lọ bí iṣẹ́ láàárọ̀ láti sì máa wọ ní lọ́tún Monday kí n tó lọ bí iṣẹ́ máa wọ tírẹ́ẹ̀nì màá jí báyà bíi 6:30 sí mi wá dààmú ni mi ò ń ṣèpè continue mò ń gbọ́ ẹ. yóò ṣẹlẹ̀ sí mi. ó ti lọ ó ti sá lọ. èpè yóò lè sẹ́rí èyí tẹ́ sẹ́lẹ̀ sí kò kúrú da ìkankan ẹjọ́ yín rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri olórin kan ló máa ń kọrin yẹn nílùú àgbà yẹn ó ti kú Mèsáyà kí lè gbórí fún ṣe èmi lẹ́fẹ̀ẹ́ fèpè dẹ́rùbà èmi tí mò ń ja tare tí mò ń jorógbó everyday èmi ó bẹ̀rù èpè yín ìwọ̀n tí wọ́n ń pè ní èpè èmi máa ń sọ̀rọ̀ yìí màá tún repeat mo tún ti repeat lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ ohun tí ìran Yorùbá ń pè ní èpè ẹ wò pé tẹ́ mo ń ṣẹ́ lórí ahun yẹn òun lè pè àkọ́kọ́ téèyàn bá ṣe ohun èpè ò lè já téèyàn bá tún wá ṣe ohun èpè tí ẹ bá gbégbèsè bẹ́ẹ̀ ṣe lè ṣépè lẹ́nu yẹn èpè yín ò lè ṣiṣẹ́ èpè orí ahun irọ́ lásán bí kéèyàn bá ṣe rojọ́ yìí ni kò nítumọ̀ tí èpè bá ń ṣiṣẹ́ bàbá Tinubu ó ṣe governor of Lagos State for good 8 years now is a president of Nigeria today gbogbo èpè tẹ́ ṣẹ́ fún ìgbà tó fi ń ṣe governor of Lagos State tó ṣiṣẹ́ fún ó tún ti di president of Nigeria today. Ládọjà ó ti di Olúbàdàn lẹ́nìí ẹ̀dìtàn rẹ̀ ó ṣe governor for 4 years ẹ yọ ẹ ṣe gbogbo ẹ̀ today ó ti di Olúbàdàn. kí ni ìyá rẹ̀ di olórí ibu. kí ni ìyá tèmi di ọmọ tálíkà ni mí kò sówó lọ́wọ́ ìyá mi kò sí lọ́wọ́ bàbá mi mo wà nílùú Germany lẹ́nu gbogbo àwọn ọmọ mi ìlú Germany ni mo bí wọn sí
ànábì mọ́mọ́ kọjá sáúdí kò ní láárí, gbogbo àwọn ọmọ ẹ̀ ló kú lójú ayé. Ìwọ tó lè sórí rẹ̀. Mi ìsoríire mo lè bọ́ ìyá Àwọn mo lè tẹ́ bọ́ mọ̀ kú bàbá lójú ẹ̀ ayé rẹ̀. láì jẹ́ pé Ó lè bọ́ tírélà láti gbá kú wọn bóyá rẹ̀. kí ló fẹ́ ṣe wọ́n. sórí nílùú yìí ìkan tí àlọ́pọ̀lọ́ yín lọ ẹ̀yàn ọmọ ẹrú yìí Ẹ̀ ń dààmú ni. tí n bá jáde mọ́ tírè lẹ́nu nílùú yìí Ọpọlọ bàbá wọn rẹ̀ bí àti dá ìyá kò lè rẹ̀ lọ. gbá mi yọ̀ tẹ́ bírèkì ni. so kí ló fẹ́ Báyìí pa pé àwọn ìyá ọmọ rẹ̀ ló yìí. ṣe. àkọ́bí ọpọlọ àlá náà Ṣé máa ìyá lọ rẹ̀ ló ṣe? ọpọlọ àlá náà lọ. ọ̀rọ̀ Muhammadu wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ọ̀pá sí Ṣé ayé ìyá rẹ̀ rẹ̀ ló ó ṣe? ṣe òfu dànù. Ṣé ìyá rẹ̀ kò ló ṣe tí nípa. ìyá bàbá rẹ̀ ló ṣe tí ìgbẹ́ gbọ́? Bàbá Muhammadu after ìgbà tí wọ́n bímọ after 2 years ni wọ́n bímọ Muhammadu ọmọ àlè Muhammadu. 4 years ni o. Ògbó lórí bú ọmọ. 4 years 4 years 4 years ni ìyá ẹ fẹ́ Ẹ̀gbọ́n 4 mi years ní kí bàbá ìyá Muhammadu bàjẹ́. kú ni wọ́n bímọ Ẹ lè Muhammadu jẹ́ yẹn ní mọ́. ọmọ àlè. Muhammadu kò sí ọmọ tó gbẹ̀yìn ayé ẹ̀ Muhammadu kú kò ju ọ̀sẹ̀ kan lọ wọ́n gbẹ̀mí ọmọ yẹn àwọn wo ló gbẹ̀mí ọmọ yẹn tí báwọn sàábì Muhammadu náà ni. Wíní olórí ibú gẹ́tẹ́ Muhammadu ò rí ilé ayé wa náà ọ pàṣẹ ó pa sára ọ̀rọ̀ yé mi Muhammadu wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. mi àkàbí ọlọ́mọdé aṣòfò ẹjọ́ ayé irú ikú wo ló pa Muhammadu ẹjọ́ ẹ ṣàlàyé fún wa. májèlé ló pa ní Kàyíbá arábìnrin kan tó Muhammadu pa ìyá arábìnrin yẹn ó pa bàbá ẹ̀ ó pa ọkọ ẹ̀ ó pa àwọn ọmọ ẹ̀ Muhammadu tó bá arábìnrin yìí sùn alẹ́ ẹjọ́ yẹn at the end of day ibi tí Muhammadu ti lọ digun jalè ó wá ń darí bọ̀ wá ó wá ya ọ̀dọ̀ arábìnrin yẹn lọ àtàwọn sàábè rẹ̀ wọ́n ní ẹni tó sùn ló gbàgbé ẹni tó kú ò gbàgbé arábìnrin yìí ti po kẹ́míkà pọ̀ fún Muhammadu àtàwọn sàábè rẹ̀ Muhammadu wo kó wọn lọ gbádùn arábìnrin yìí lálẹ́ ọjọ́ yẹn àwọn sàábì lọ́kọ́ jẹ májèlé inú gbogbo ẹ̀jẹ̀ níjẹ̀dí ló gbé wọn kú oró. bàbá ibo ni Jubilu wà ibo ni Jubilu wà gbogbo gbà yẹn. Jubilu lọ appointment ó yá mẹ́rin ọlọgbà àyà wa. kò dẹ̀ lè ká àyà kí àyà kan bí kù sí yù àbí bí akíní kò dẹ̀. àlẹ́ àbíbì wọ́n béèrè ẹ̀rí wọ́n ti sọ pé yàtọ̀ ń dàtọ̀ sánọ́bì lára tó lẹ́rìí. ṣe mo fún yín lẹ́rìí mo fún yín níbi tẹ́tí mo yá ẹ sọ tí dàtí láti lọ. ibi ilẹ̀ wà kẹ́ tó lọ ẹ̀ka ìkẹ́tù ibi tẹ́ wà kẹ́ tó lọ. ẹjọ́ kọ́kọ́ ka àdìsí yìí ná ká tó fún ẹlẹ́rìí bí tí Muhammadu ti jẹ májèlé. mo ti ṣàlàyé mo ti ka àdìsí yẹn fún yín ó ní mo jẹ́ kó yé yín àdìsí. túnkà. mi ò kà ṣé ẹ ò gbọ́ ni. àgbọ̀ náà nẹ́tíwọ̀kì ọ̀dà ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín báyìí ni ẹ ṣe bá wa sùn ká ẹ ṣe. nẹ́tíwọ̀kì mo ti kà á fún yín wọ́n ní gbogbo àwọn tó kọ́kọ́ tó porúkọ yìí ìyẹn ni Muali Woheba Hisham ó ní òun gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ eléyìí ní òun gbà látọ̀dọ̀ Aisha pé dájúdájú ànábì pé ó fẹ́ ó ní wọ́n náà wọ́n gbà látọ̀dọ̀ Aisha pé ànábì fẹ́ òun ní ọmọ ọdún 6 ó sì bímọ ní ọmọ ọdún 9. ó ṣe kí ni ó bímọ báwo. tọ́sọ ó bímọ àbúbásù. ó bí sọ́rí jọ pé ànábì mìtì ẹ̀ pé ànábì mìtì ní ọmọ ọdún 9. ọba sùn sódo ni àbó mìtì ẹ̀ mìtì yàtọ̀ mo lè mìtì yín orú alẹ́ òní yìí ṣe àmìtì ara wa lórí TikTok ìbásùn yàtọ̀ lórí pé yẹn mìtì ẹ̀ Muhammadu tí o kó bọ àyíṣà nídìí ní age of 90 ẹ kà á dáadáa ẹgbẹ́nu dákẹ́ àárẹ̀ àwọn arábù lẹ́wà ni èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ẹ kẹ́kọ̀ọ́. ṣé ẹ̀ ń gbọ́ báyìí. à ń gbọ́ yín. wọ́n ní kí lè dákẹ́ sílé ògbọ́n ni tó kọ̀ gbé yíyá lọ́wọ́ àbójú yìí nọ́ọ̀sẹ̀sì làwọn kìíní náà. ẹ kàrí. ẹni sùúrù o nọ́ọ̀sẹ̀sì ni kò lè bá yín dé. orí àlá àti nígbà yẹn. oh you see. ẹ̀yin náà dẹ̀ ń bu odidi ẹlẹ́hà. orí ẹlẹ́hà fẹ́ bàjẹ́ ni kò fẹ́. Musa ní sùúrù ọ̀sẹ̀ wọlé ni mútu síbẹ̀ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀. Hadisi. Tí ká tán àfáàlì àbí ẹ̀ka dáadáa. Ẹgbẹ́ nukúrọ̀ bẹ́ẹ̀ hadisi kì í ṣe sọ̀hí hadis. Ẹ kàsálẹ̀ rẹ̀. Wọ́n ní kọ́lá Hisham wà wọ́n ní ibùtò àná àkàrà tí ń dáhùn. Ẹ̀ka tọ́pìkì hadisi yẹn nísàlẹ̀ ká tó lè sọ pé kì í ṣe dọ̀yìf àgẹ́sẹ̀ sọ̀hí. ó ní sọ̀hí al-Bukhari book 67 hadith 70. So kílẹ̀ wá sọ pé dọ̀yìf ni fún. Ṣé kí n ṣàlàyé fún yín? Ẹ̀ka hadisi mẹ́ka tó sọ pé dọ̀yìf ni àbí sọ̀hí ni. Ṣé kí n ṣàlàyé fún yín? Ṣé máa gbọ́ àlàyé? Báwo l'Ànábì ṣe gbé okó sáyìísá ní age of 6, 7, 9 years? Báwo l'Ànábì ṣe bá yé àyíṣà jẹ́?
you see problem yìí nìyẹn ẹ ò fẹ́ gbọ́ ẹ̀rí bẹ́ẹ̀ àwa tá à ń bá yín sọ̀rọ̀ ìmọ̀ ń bẹ tẹ́ ò lè tẹ́ tó ẹ̀yin yàtọ̀ tẹ sílẹ̀ ẹlẹ́rìí tẹ́ rò pé ẹni yà kẹ́ ń nonsense dalẹ̀ lọ́rọ̀ sí Muhammadu lára kẹ́ mẹ́rin wa ẹ̀rẹ́ rí àwa sẹ́mi fún yín ò lẹ́rìí fún sí yín àtìká ní yín lára. ẹ̀yin lẹ ò sí ikra wo school ni ẹ̀yin lẹ ò sí ní wé mi o ni kò jẹ́ kí báwo ìmọ̀ la yín ò náà tí ti ṣe débẹ̀ báyìí sásùn lọ́mọdún mẹ́sàn-án bàbá ìmọ̀ 52 yín ò years. tí débẹ̀ ìmọ̀ yín ò tí débẹ̀ sẹ́mi gbọ́ báyẹn ẹ mútu ẹ sẹ́rí dáadáa àdìsí Musa lóhùn ẹ mútu àfa Musa Yes, sir. ẹ kalẹ́ sà Yes, sir. ṣe rí i pé àfa àlè Abibu yọ ọmọ kankan Network. Salaam alaikum. àwọn ò ń ṣe mùsùlùmí ọmọ Yorùbá ni wá ní bá fẹ́ kí wa ká alẹ́ la wà ń bì Salaam alaikum. à ń wàhálà ṣe sàlám ọmọ wàhálà lárúbáwá sàlám àlè Abibu Èkó dákẹ́ Lárúbáwá bí dákẹ́ ẹ̀ka rẹ̀ náà kí kíní ẹ̀ka rẹ̀ náà ń kára lé ẹ̀kú lé náà ń kára lé ẹ̀kú ọ̀nà náà ń kérò ọ̀nà. Tẹ́ ẹ bá àfa ti lè kí Musa wa ní àfa Musa gidi. ṣe rí i pé àfa àlè Abibu ọmọ kankan dákẹ́ àlè Abibu ẹ dákẹ́ ẹ má sí máìkì múlẹ̀ àfẹ́ ká drop yín. kò dáa ẹ ń bú anybody ẹ ń bú èmi ẹ tún bú èmi yálà yàyà Aisha ẹ tún bú mi náà. Salaam àfa alaikum. Musa Yes, sir. ṣe rí i pé àfa àlè Abibu ọmọ Wọ́n kankan gbọ́. No, àfa Musa ni. Network mi kò dáa ni. àfa àlè Abibu tó wà lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n mú létí yín yẹn a ní kó bá wa ka àdìsí yìí ìtúkùtù ni wọ́n ń tú sẹ́yìn lè bá wa kà á. ewúrẹ́ ò tí sùn lálẹ́ yìí ni ewúrẹ́ Ẹ mọ̀ pé Muhammadu béwúrẹ́ sùn ni wọ́n ti lè sùn àwọn lórúkọ lọ. ẹ bá ti rí ewúrẹ́ tó bímọ tó àwọn kọ́ ayé olójú ọ̀gá lónìí. ayé gá yóò ní dáa ayé gá yóò Àwọn ọ̀dà ewúrẹ́ àgbàlagbà lórúkọ ní ẹ ò ṣe nílà ká ìbáyẹn àwọn ewúrẹ́ àgbàlagbà ní lórúkọ náà ní àfa lónìí. Salaam alaikum. aláì kìtìkìtì ayé ti bá àwọn mùsùlùmí. àgbàlagbà ni mo rò pé bọ̀dà tó ṣe rìn yìí wọn ò tiẹ̀ ṣe gbọ́n báyìí Salaam alaikum. bọ̀dà wàhálà I want to ask ohun yín question. Mo gan fẹ́ ohun béèrè ewúrẹ́ question ni. àlè Mo Abibu fẹ́ béèrè dákẹ́ question. àfa Musa Yes, àfa sir. Mo Musa fẹ́ béèrè question. ẹ ní sùúrù kẹ́ tó béèrè a wà pẹ̀lú yín ẹ kọ́ bá wa ka àdìsí àfa àlè Abibu kàwùkà náà ń kà látàárọ̀ ẹ̀yẹ bá wa ka gẹ́gẹ́ bí èyí sèyí Okay. ẹ bá wa ka ẹ jọ. Ṣé èmi? ẹ̀yin kọ́ lẹ̀ ń jẹ́ Musa ni Èmi ni. ẹ bá wa ka àdìsí àfa àlè Abibu No, túkùtù náà tú látàárọ̀. no, I just enter now. I don't know the question or anything. I just want to ask question, and the question goes to àfa MS Baba. àfa Musa Yes, sir. àfa ni àlè Abibu ìgbà tí àlè Abibu débí a sọ fún wọn wọ́n ní a béèrè pé kán bá wa sọ dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe wọ́n wá ń jí kó yé wa pé ànábì o pé nígbà ayé rẹ̀ ìyá kan wà níbi táwọn òbí bá jókòó sí ìyá yẹn máa ń da ilẹ̀ ó máa ń dàtọ̀ ó máa ń dàgbẹ́ sí Muhammadu lára ìjọ kan bí ọ̀sẹ̀ kan Muhammadu wá rí ìyá yẹn Muhammadu wá wò pé ìyá tó máa ń dàtọ̀ sí mi lára yìí mo ti mí sí tọ́ ẹ Muhammadu wá béèrè lọ́wọ́ àwọn sàábì rẹ̀ pé níbo ni ìyá yẹn ń gbé Muhammadu àtàwọn sàábì wọn wá wá ìyá yẹn lọlé wọn wá bá ìyá yẹn lórí àìsàn Muhammadu ṣàdúrà fún ìyá yẹn ó ṣe gbogbo ẹ̀ at the end of the day ìyá yẹn gbẹ́mí mì ìyá yẹn tún àbànọ́bì tó sọ̀pọ̀tì àwọn tó sì kú ìyá yẹn a wá béèrè lọ́wọ́ àlè Habib pé kí wọ́n fún wa ní tírà hadith tefsir abínú kùránì tá a ti lè rí ìtẹ̀yẹn kà àti bóyá bíi 2 hours ní àlè Habib ti gbé wá sí ìsọ́mì wọn ò rí evidence fún wa àwa wá sọ fún wọn pé òjíṣẹ́ Allah ànábì Muhammadu olówó orí ọkọ Àìsà ibà Fatima ọmọ wọn nílùú Saudi ó fẹ́ Àìsà lọ́mọdún 6 bàbá 52 years ó dẹ̀ fi okó ba yé ọmọ yìí jẹ́ pọ́mọ yóò rọmọ bí tẹ jáde láyé ìyẹn yálà ìyá yìí mùsùlùmí Àìsà ní age of 9 years ni Muhammadu bá yé Àìsà jẹ́ síwà tó bójúmọ́ ni kí bàbá 52 years kọ́mọ kí ọmọ ọdún 6 ọmọ ọdún 9 kọ́mọ kí mọ́lẹ̀ kọ́mọ tó kó bọ́ǹdì ẹni tó bá dánrú àrà yẹn wò tí òun ṣe olórí ibú ẹ̀dá ẹni òfò ẹni àdánù làwọn fi gbé àdìsí yìí jáde Sahih Buhari
Buhari tẹ̀ ń wò yìí wọ́n jọ lò gbà àtànẹ́bí mọ̀ọ́mọ̀ ni Buhari ò rí Muhammadu tì gbogbo nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu Buhari kọ̀ǹfàmù ni kódà àdìsí sọ ibù Buhari ó fi ẹsẹ̀ múlẹ̀ ju Kùránì lọ níwájú èmi Àkànbí ọlọ́ba àtàwọn jàmá mi torí ó bá Muhammadu lò gbà àlẹ́ àbíbù dákẹ́ àlàbíbù ọmọ kankan tọ́wọ́ afẹ́ ká dọ́ọ̀bù ẹ ọba lò gbà irọ́ ni. Àkànbí ẹ̀mọ kan ẹ jẹ́ kí àfa Musa ẹ má yẹ ká stress ẹ má yẹ ká waste time ẹ bá wa ka àdìtì ká move forward. ẹ bá wa kà á mo fẹ́ délẹ̀ kọ́rọ̀ mi lè yé wọn. mo rí bẹ́ẹ̀ ṣe yànnà náà fún wọn so ó yẹ bá wa kà á fún mi sọ yẹn ẹ ṣe. And I'm not hearing Yoruba privately, but I will speak English if you can understand me. Mombo. In Islam, something that you don't know, don't say that you know or just give person wrong answer is not good totally. So question that you are asking me here, sir, seriously, seriously, I don't know. Wait, I don't know that one. I don't know that one seriously. But what I'm asking is because I see S Baba, this MS Baba, they asking one question before. So there he was telling them that already wait. Olówó Èkó ẹ dáwọn àgùntàn yín lóhùn ẹjọ́. Àwọn àgùntàn bí point of correction ẹ̀yin gọ́gọ́ lágùntàn. Ẹ dáwọn ẹrú àlá lóhùn. Àwọn ẹrú ló wà ń bí. So ẹni yẹn ti bọ́lẹ̀ bọ́dọ̀ orí ẹ̀ ti bọ́lẹ̀ ọ̀gá. Ok, ṣá àgùntàn sọ́kọ̀ fẹ́ bá sọ̀rọ̀ ni. Àlẹ́ Àbíbù ọmọ nǹkan kan rí ẹ̀ kú débi èyí rẹ̀ kú jẹ́rìí mọ́. Àlẹ́ Àbíbù ẹyẹ kan náà sì sọ fún wa nínú dáadáa márùn-ún tá a béèrè. Àkànbí ẹ̀ṣin jẹ́ kọ́kàn fún first one láti mọ̀ pé no evidence. Alabi bẹ́ẹ̀ ni ẹ continue ẹ ti sọ ẹni márùn-ún la ní kẹ fún wa ẹ ti sọ ẹyọ kan yẹn kò dẹ̀ sẹ́ẹ̀rì ó yẹ continue. No ẹ̀yin lẹ ò wá ẹ̀rí fún yẹn ẹ jẹ́ kí yẹn máa lọ bá yẹn. Ẹ jẹ́ continue ẹjọ́. Ní ẹlẹ́kejì nínú àwọn dáadáa tànàbì ṣe nígbà tí ànábì ń lọ lójú ogun nígbà tí wọ́n lọ àwọn ànábì nígbà tí wọ́n lọ wọ́n wá àwọn kèfèrí wọ́n ní láti wá. ẹmú ẹ̀rí wá kẹ́tọ́ bẹ̀rẹ̀ sí sọ lọ ẹmú ẹ̀rí wá. Orí bọ̀dá yóò pè ní òpònú níyìn ni. Kẹ́ ẹmú ẹ̀rí jáde sẹ́ ẹ̀rí ẹ̀yà fẹ́ máa ka ẹ̀rí lójú screen. Orí bọ̀dá ò pé sẹ́ẹ̀ máa mú tí wọ́n ní tọ̀ ẹ̀hẹ́n tí wọ́n ní kéèyàn máa mú ìgbà kò ní làkàyè ni. Ọmọ ìgbèrè àmú ẹ̀rí wá sẹ́ ẹ̀mú ẹ̀rí wá. Ọmọ ìgbèrè orí ìwọ yóò pé máa dákẹ́ ògbọ́n ni kẹ́kọ̀ọ́ náà ṣèbó orí àwọn yóò tó lọ́gbọ́n ni. A ní ẹ̀rí. A ní ògbẹ́nu dákẹ́ mọ akọ́gbọ́n òní làákàyè máa tètè lọ́rọ̀ yìí. Nípa òun mú agogo lẹ́nu nílẹ̀ Yorùbá ẹmú ẹ̀rí wá. Orí agogo bàjẹ́ ni kò fẹ́ dáfa agogo tí ó máa fọ́ dànù ni orí ilé òpin ni. Ẹmú ẹ̀rí wá bàbá orí Muhammadu ti dàrú olórí burúkú ni àlá ẹmú ẹ̀rí wá. Ṣé MS bàbá ṣé ipò rí pé àwọn gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ báyìí ọ̀rọ̀ yín ọ̀rọ̀ tó tọ́ sí ẹ̀yìn gbogbo ẹ̀ ń sọ báyìí. Ṣé ìsìn gbogbo àwọn Ògún Ọbàtálá Ṣàngó àwọn olórí ibú àwọn ni òfò ànùdánù mistake tó bá ti gbọ́ mistake MS bàbá mo dẹ̀ mọ̀ nǹkan ó mọ̀ ọ̀nà nítorí kí ni inú mi dùn pé òun ka alukoran òun ka àwọn hadith ó dẹ̀ ń understand ó tún wá ń preach ẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ àwọn kíní báyìí ó ti rí ọ̀nà àmọ́ you choose to go for the wrong way ó yọnu sí kó máa so fún yẹn lọ so why dey ma ní kò kàdísì tó o lè ká ìwọ tó ń sọ tán fúyà kan dàtọ̀ sánọ́bì lára tó o lẹ́yìn ó kàn fẹnu jáwáyà ọkọ̀ fẹ́ rojọ́ ni Àlẹ́ Àbíbù. A ka àdìsí fún ẹ̀yin ní ògbọ́n làákàyè tí ò sí lórí wọ́n sọ pé ànábì bá ọba ìsásùn lọmọ ọdún mẹ́fà ń bí wọ́n dàpọ̀ 19 years. Aisha ò bá ànábì sọ akọni wọn ànábì kọ́ ló bá ànábì ò bá Aisha sùn ní 9 years. Kí ni wọ́n wá kọ síbi ọ̀yà tó wà àdìsí kàfẹ́tù mọ́rojọ́. ó ní mò ń sọ fún ẹ pé àdìsí lè àdìsí dọ̀ọ́yìn fún ni so ní làákàyè ni adébá sọ látẹkọ̀ọ́ àti ń ṣàlàyé látẹkọ̀ọ́ wọn yẹ kó ti gbọ́n náà. Sahih Buhari ni dọ̀yìf. Sahih Buhari eléyìí it was aviated to him. Not from direct. Ká nǹkan tó kọ sísàlẹ̀ yẹn. Níbo náà
sórí gbogbo àwọn nǹkan tí ìkan tó kọ sí sàlẹ̀ ìparí àdìsí yẹn tó kọ ní English English yẹn ká. Buhari pé preface àbí. ẹ má bínú Àkànbí Alabib nǹkan tí Muhammadu ṣe ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí yẹn ṣé ìyẹn ṣe ní ẹ̀rí yẹn lọ́wọ́ ká kẹ́ bá wa gbé síta. Sórí pé kọ̀rọ̀ máa gbé ẹ̀rí síta yẹn ìṣètìn tí. táwa náà bá sọ anything fún yín Alabib a máa gbẹ̀rí jáde tí ò bá sẹ́ẹ̀rì ó dà ẹ ká kú ṣe báyìí Muhammadu a mọ̀ yí pé èèyàn dáadáa ni lọ́dọ̀ yín kò yẹ sí bí ẹ fẹ́ ṣe dáadáa tó ó yẹ ká lè bá dáadáa ẹ̀ pàdé nínú hadith àti inú Quran ó yẹ fún wa ní dáadáa tí Muhammadu ṣe láti inú Quran ó dá páwọn ẹ̀tẹ́ ń sọ yẹn ọ̀nà yẹn jìn ẹ fún wa ní tí a máa gbé jáde bí a Quran chapter kìíní kan fásitì àwa gbé jáde so àwọn èèyàn á lè rí ìyẹn máa easy. ṣé ẹ máa fún mi láàyè láti lọ check. àyàfà lè pèrè ayé ní tẹ bá fẹ́ lọ check ṣé ẹ fẹ́ hold on ẹ fẹ́ lọ check padà wá ní kábẹ́lò mi sọ̀rọ̀ ní àyíbáwò. Okay, no problem. That will be good. Màá gbà this jáde fún yín. Oya Hadith Quran a máa need nọ́mbà yẹn ọ̀sọ́rọ̀ a máa display ọ̀ kẹ́ ẹ ṣú ẹ̀ láti ọ̀dọ̀ yín kò sí ìtẹ̀ ṣe tí kò mú sàn. Màá ṣú ẹ̀. Kò sí wàhálà. Mr. Ahmed Ọlárẹ̀wájú ẹ káàbọ̀. Bàbá mi ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà. Mùsùlùmí ni. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Partially bẹ́ẹ̀ tí ẹ rí ìyẹn kọ́ ni mo bá wá lálẹ́ wọn mo ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí bàbá mi ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa. À ń gbọ́ yín. Hello. Bẹ́ẹ̀ ni. Because inú ń bí mi lálẹ́ ṣé dáhùn pípò yẹn ó láti ẹ ti fún wọn ní chance jù kò sí àyè dìbẹ́tì kò sí àyè kankan ọdún kelòó ní táwọn Latif Adépọ̀jù wèrè kan tó pa sí Ìjẹ̀ṣà ńgbà yẹn tó ti ń ba gbogbo ìṣẹ̀ṣe tó ti náwọn pé èrò ṣẹ́sìn kínní kan jẹ́ kọ́ fún ẹ̀yà wa náà lẹ̀ at least ká tiẹ̀ play game yẹn wò bí ọdún mẹ́wàá bíi 15 years ká tó wá máa sọ̀rọ̀ bóyá wọ́n ń debate àbọ̀n debate àbọ̀n tiẹ̀ ń sọ̀rọ̀ kan kó sì kúrò nítorí confirm ní Ànábì kò sí dáadáa kan tẹ́nì kankan lè rí point pé nǹkan tó ṣe kò sí ìyẹn nú ẹ̀ ayé tẹ́tí fún wọn yẹn ó ti jẹ́ kán fẹ́ máa rí bí ẹni pé wọ́n ní nǹkan kan tán lè máa sọ bẹ́ẹ̀ mi tẹ̀yẹ máa ń gbọ́ngbà mi ó máa ń bí mi inú ó máa ń dún ó ní bóyá máa ń rí lára mi torí mi rí point ní ọ̀rọ̀ wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ tẹ́mi kan fẹ́ bẹ̀ yín ni pé ẹ sọ fún wọn pé gbogbo tó ń béèrè fún gbogbo dìbẹ́tì kò tí ì sáyé ẹ̀ ń sìn scores yẹn kọjá ká kàwọ́ ṣé bí kí ni orúkọ máa yí tó ṣe ṣé 20 years àbí 10 years ló ṣe tóun ti ń ba kírísítẹ́nì àbí tó ti ń bẹ̀sìn ara ẹ̀ jẹ́ àwọn aṣẹ́ ìbẹ̀rẹ̀ ń sìn kò tí ì tọ́jọ́ mélòó kan kán tẹ̀jẹ̀ ká ka scores yẹn wò fúngbà kan náà nǹkan tẹ̀mí bá wà nìyẹn kán wà lórí ọwọ́ wọn ká wà lórí ọwọ́ wa kó ń kálukú máa play scores yẹn nìṣó náà ká wá wẹ́n tó máa padà win torí òótọ́ ọ̀rọ̀ dẹ́n bá wa sọ àwa ti ń gbọ́ ó dẹ̀ ti ń yé wa tọ́lá wa náà ní làákàyè adẹ́ ń fọpọlọ wa gbé tó bá dẹ̀ ti tún wá jẹ fúngbà kan rí bẹ́ẹ̀ nísìnyí òótọ́ ọ̀rọ̀ yẹn ti ń wá adẹ́ ti ń fọpọlọ gbé kán máa sọ tiwọn káwa náà máa sọ tiwa mímọ̀ bóyá ń gbọ́ mi yé hello sir hello. À ń gbọ́ yín àkàndákẹ́ fún yín. Kí wọ́n máa sọ tiwọn Abu Mutmainna ẹ ṣe gan Abu Mutmainna ti wà ní big screen ẹ gbóhùn sókè. But ẹ má gbà wọn láyè wèrè. Mr. Ahmed àti understand yín ẹni ká máa gbà wọn láyè debate kí àwa náà máa ṣe ló bá ṣe ń ṣe after all àwọn kan ti ṣe fún 30 years káwa náà ṣe lè fún bí i 30 or 40 years mo ti understand yín ìdí àwa náà pè fún debate àwọn lọ́sọ̀ pé àwọn fẹ́ dáhùn àwọn ìbéèrè wa a dẹ̀ sọ fún ẹ pé tẹ́ bá fẹ́ dáhùn àwọn ìbéèrè tá fẹ́ béèrè ẹ jẹ́ á jẹ́ orí rédíò táwọn gbogbo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá tán máa ti gbọ́ gbogbo nǹkan tí a fẹ́ kà so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn so tán bá dẹ̀ ti rí àwọn nǹkan tá a fẹ́ kò sí debate kankan àbí èèyàn kan ṣe debate báà náà ṣe máa bá wọ 2070 ni so Abu Mutmainna ẹ gbóhùn sókè. Abu Mutmainna. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Kí lẹ fẹ́ bá wa sọ? Kí lẹ fẹ́ bá wa sọ ẹ gbóhùn sókè? Mutmainna. Ẹ sọ̀rọ̀ náà kò ẹgbà tí a gbé sókè adé ní béèrè question ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. Kò make sense báyẹn. Mi ìmọ̀ kan tẹ́ ẹ̀ sọ ni. Alright, àáfà tó kúrò ń bí a ní kó sọ dáadáa márùn-ún tí Muhammadu ṣe wọn ò dẹ̀ lè wọn ò rí sọ
ṣe understand so àdè gba àmọ́ bóyá torí orúkọ yín yìí tí nǹkan tó fi lè mú èèyàn tó fi bàbá Mutmaina tó fi bàbá lẹ̀ tó mú àbù ẹ mọ̀ pé èèyàn yẹn wọ́n ti arabize ẹ̀ totally so irú ẹ̀yin tẹ́lẹ̀ ti wà fully arabized báyìí àbí pé ẹ máa lè sọ àwọn nǹkan yẹn ẹ fún wa ní dáadáa mẹ́ta péré láti ọ̀dọ̀ yín pẹ̀lẹ́ rè tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe. lákọ̀ọ́kọ́ dáadáa tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ó pọ̀ tí ò ló ń kà. Inú àwọn dáadáa tó ṣe tó jẹ́ ọ̀gá dáadáa pàápín dáadáa òun ni pé ó fi ìwà dáadáa ó fi kọ́ àwọn èèyàn. Ṣé ń gbọ́? ẹnu fi wà dáadáa kọ́ àwọn èèyàn. Ó fi ìwà dáadáa kọ́ àwọn èèyàn. ẹ fún wa ní wà dáadáa tí Muhammadu wù nígbà yí ẹ̀ náà pẹ̀lẹ́ rí ni o. lápẹẹrẹ òun ni títa ọrẹ. títa ọrẹ ká máa fún yàn ní nǹkan. Bẹ́ẹ̀ni. ṣé kí wọ́n tó bí Muhammadu wọ́n ti ń fún yàn ní nǹkan náà ìyẹn ń ṣe dáadáa náà. nǹkan tẹ́ ẹ sọ yẹn ó dá ẹ fún wa lẹ́rìí ibi tí ẹ fún wa lẹ́rìí nínú Quran tàbí hadith níbi tí Muhammadu ti fún yàn ní nǹkan. Ànábì Muhammad náà ló sọ gbà tó jẹ́ pé ẹ̀yin ò mi mọ tí mo fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ni. ẹ sọ máa gbé jáde tó bá bá hadith tàbí Quran. ẹ ní sùúrù ẹ farabalẹ̀. wọ́n ní èèyàn kan wá bá Ànábì Muhammad ó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó ń tọrọ nǹkan ó ń sọ ó ní kánábì fóun nǹkan títí tí Ànábì wa fi bọ́ àlìkínbà rẹ̀ ó ta àlìkínbà rẹ̀ ó fi fẹ́ fi ṣàánú ènìyàn. ẹ̀rí ń kọ́ sáà ibo láti máa rí ka nǹkan tẹ́ ẹ sọ torí wọ́n nílẹ̀ sọ ó lè jẹ́ àfáà yín ló sọ fún yín ẹ̀rí ń kọ́. ẹ wà nínú mo kà á fún ara mi ni ó wà nínú tíra àwọn tíra àtàrí. ó yẹ fún wa tíra yẹn ẹ ti pé 1000 tẹ́bà lè dárúkọ tíra yẹn lè ṣí kámẹ́rà kẹ́ṣù tíra yẹn fún wa káàkà ẹ má gbàgbé pé ẹni tẹ́ ná fún yẹn kan yóò jẹ gbèsè kú ni ọ ọmọ ìmọ̀ ẹni tó jẹ gbèsè kú ṣe máa tún fún yẹn kan. Ibo lẹ́yìn ti gbọ́n pé Ànábì jẹ gbèsè kú. sẹ́yìn ẹ̀ sí Nàìjíríà ẹ̀ mọ̀ pé Ànábì jẹ gbèsè kú ni ṣé ẹ̀ mọ̀ ni. ẹ lè la. irú ẹ̀rí wà àwọn àfáàyín náà dẹ̀ sọ níbi Ànábì jẹ gbèsè kú. ẹ sọ. ok sáré fún wa nítọ̀dọ̀ sí yẹn ká sára wá gbé gbèsè yẹn jáde. ẹ sọ̀rọ̀ tẹ́fẹ́ fi kóró tẹ́fẹ́ fi lọ irọ́ mọ́ Ànábì lẹ́sẹ̀ yẹn ọ̀rọ̀ tẹ́yìn fẹ́ fi lọ́rọ́ mọ́ Ànábì lẹ́sẹ̀ yẹn. help tó bá lù kí n bà fún yẹn ẹ fún wa ní ẹ̀rí ẹ ṣe. ọ̀dà. ẹni tó jẹ́ pé ṣòkòtò àtẹ̀wù tó wọ̀ nígbà yí ẹ̀ kò délẹ̀ ṣọ́ọ̀tì dàbí bí ó ṣọ́ọ̀tì dàbí bí ṣé nǹkan tó fẹ́ fún yàn lélẹ̀ ṣé nǹkan tó fẹ́ bọ́ fún yàn lélẹ̀ àwọn wèrè ló kù nínú ìsìlámù tẹ́ ẹ bá mọ̀. òdìjà tí àwọn wèrè. wèrè ni Muhammad ó yọ̀bù débi pé kò tún rówó fi ra ọṣẹ sọ́ọ̀fù tó máa fi fọṣọ ibi tí ìyà jẹ dé ẹ bá ṣọ́ ṣe gan nígbà yí ẹ bá ṣọ́ ṣe gan ó ga o Muhammad wèrè nínú olóòórùn. ẹlọ́ṣà gbọ́ yìí lẹ́yìn gbígbẹ̀yìn ayé. à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ kankan ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n ń join láti pé wọ́n fẹ́ dáhùn àwọn ìbéèrè yẹn àbọ̀ fẹ́ sọ. ń sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tó wọlé náà ṣe gbọ́. èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ìṣèṣù rẹ̀ kẹ́yìn yẹn délẹ̀ so Abu ṣe ti ṣe tán ṣe ti rí ẹ̀rí yẹn. Abu. mi ò tí ì rí yẹn gangan bọ̀ yìí kan tí mo rí. ok tẹ́ẹ̀bà ti rí yẹn àti wọ́gi lé yẹn. ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí la máa ń sọ bí ìṣe understand so irú ìbémi ṣe sọ pé Muhammadu jẹ gbèsè kú yẹn sì èmi bá yín gbẹ́rì síbẹ̀ tẹ́ bá lè kà ẹ kà ẹ rí sọ sí pé. ẹ bá wa ka ẹ kà kò ní pẹ́ mọ̀ kí Lárúbáwá ẹ kà. ẹ bá wa ka. ó dà ẹ máa gbọ́ ẹ kí n kà kẹ́ gbọ́ olóyè iṣẹ́ wa ń bẹ̀. à ń gbọ́ yín. mo fẹ́ Aisha said Lárúbáwá ni kẹ́kà. tí n bá ka Lárúbáwá àti mo ka English àti mo ka Yorùbá ẹ jọ ṣé èdè yẹn yàtọ̀ síra wọn ni ṣé bí èdè ń jẹ́ èdè kan lọ́nà. ó yàtọ̀ sí àwọn torí pé translation àbí translation ó yàtọ̀ sí àwọn. èdè yàtọ̀ síra wọn ó yẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká. Translation.
kí n kẹ́kẹ́ nígbà tí mo fẹ́ translation ka ló fẹ́ nǹkan ká o. tí n bá ka nǹkan tán tẹ bá mọ̀ pé kò bóyá mo kà á yẹn bóyá láìkẹ́ díẹ̀ tún kà Arabic wà ń bẹ̀ ẹ̀ tún kà kò yàtọ̀ síra wọn ní 2026 ẹ sì ń sọ pé èdè kan èdè Arabic yẹn ó yàtọ̀ sí náà Aisha said olówó ẹ̀kọ́ the prophet bought some food stuff from a Jew on credit. ó ní Muhammadu ebi ti pa ojú ẹ̀ fẹ́ yọ ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó wá lọ gba àwọn oúnjẹ gàrí àtẹ̀wà àti And búrẹ́dì the payment was àwọn to Júù. be made by a definite period. ayé Muhammadu ti bàjẹ́ débi pé kò mọ bó ṣe fẹ́ san owó yẹn ṣé aṣọ ẹ̀ nǹkan tó kọ síbẹ̀ nìyẹn ṣé nǹkan tó kọ And síbẹ̀ nìyẹn ẹ máa kà and màmá ìkí and kò mọ bó ṣe máa san owó aṣọ ẹ̀ ló wá gbé and aṣọ he yẹn kẹ́kọ̀ọ́ mortgaged ṣé nǹkan tó kọ his síbẹ̀ nìyẹn. iron armor. Muhammadu wá gbé aṣọ ogun ẹ̀ ó wá lọ fi yáwó lọ fi gba búrẹ́dì àtẹ̀wà ebi ti pa gbogbo òdílé ṣé òní nǹkan bẹ́dà tẹ̀wá wà ń bẹ̀ ẹ̀yí bí ayé ń ṣe oúnjẹ wo ló lọ gbà láwọn yẹn oúnjẹ wo ló gbà láwọn yẹn ṣàlàyé fún ẹ wa sì ṣe bẹ́dà tẹ̀wá wà ń bẹ̀ kí ló gbà láwọn yẹn jẹ́ kí mi dákẹ́ kí ló gbà láwọn yẹn tí ò ṣàlàyé. bá já sí wípé bẹ́ẹ̀ ṣe ń pèntì nǹkan tẹ wá ṣe ń bíbá ẹni ẹ̀ kàn ń pèntì nǹkan tí ò ṣe ẹ wá ń fẹyín bẹ́ẹ̀ máa fẹyín nu náà nìyẹn inú náà bẹ́ẹ̀ máa fẹyín nu náà nìyẹn oúnjẹ wo ló gbà láwọn yẹn oúnjẹ wo. ṣé rí bẹ́ẹ̀ ṣe ń fẹyín yẹn bẹ́ẹ̀ ṣe máa fẹyín nu náà nìyẹn olówó èkó báṣọ ń àbí kí ló kọ àwọn olórí ibú ẹ̀dá ẹ wá ń rẹ́yìn ẹ̀yìn gbígbẹ́ ayé yóò ṣe ẹ̀yìn gbígbẹ́ ayé yóò ṣe yìí o wàláhì kò ní í sí oúnjẹ wo ló gbà oúnjẹ wo ni Muhammadu gbà tó bá ní kò ṣe pé dàtẹ̀ wá. ẹ máa rí gbígbẹ́ ayé yóò ṣe yìí ẹ ti dàgbà fa ìgbà tó sọ nǹkan tó kà èyí tó kà tó ní àwọn kẹ yìí yẹn wọn ní ó ra nǹkan lọ́wọ́ èèyàn ó sì fi aṣọ rẹ̀ dógò ọ̀nà olúwàgbà mọ́ pò jẹ gbèsè mẹ́ẹ̀. ó kí ṣó ti sanwó yẹn ṣó ti sanwó oúnjẹ tó gbà pẹ̀lú aṣọ yẹn. ṣé ó fi aṣọ rẹ̀ dógò ṣé ihun tó bá fi dógò kò tó ní kó jẹ́ dèdí owó nǹkan tó fi rà yẹn. ẹ wò ó jẹ́ fi yín lẹ̀ onígbèsè lẹ́ńtẹ̀ ń tẹ̀lé jà rẹ̀ yín ò mọ kankan pa Islam. ẹ̀gbọ́n àgbàlagbà ẹ̀mẹsẹ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹni yóò mọ kankan pa Islam. ẹ̀gbọ́n ẹ̀yin pọ̀rọ̀ tẹ̀yin gan kà fúnra yín kò yé yín ọlá pé English tẹ̀ kàn ń kà tó ti fi dá làákà yín irú tí làákà ìkọ̀kọ̀ kò dúró lọ́pọ̀lọ́ yín tẹ̀kàn ti gbà lé. kí ni mínì kan bàṣọ dógò kí ni mínì kan bàṣọ dógò ó ti lọ. Bàbá yẹn ó sì padà rí pé Muhammadu jẹ gbèsè kù ní so Mr. Dawa. ẹ kálẹ́. ẹ kálẹ́ káàbọ̀ kí lè fẹ́ bá wa sọ. nǹkan tí mi bá wa lálẹ́ so ni pé ọ̀rọ̀ Islam tiẹ̀ lè mi fẹ́ sọ náà so mo fẹ́ sọ̀rọ̀ nípa Islam nílẹ̀ Yorùbá so àwọn kan dáadáa tí Islam mú wá sí ilẹ̀ Yorùbá so àmọ́ kí n tó sọ̀rọ̀ lọ jìnnà so torí mi náà èmi mo ti wá sọ yìí báyìí ẹ̀dẹ̀ mọ̀ pé mi máa ń sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ni mi ń sọ̀rọ̀ pẹ̀lú èébú àbí fẹ́nu mi dẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú pé kéèyàn kọ́ máa búyàn èmi ò láìkẹ́ rárá torí ní mímọ̀ nínú so mo kàwé mo kàkéwú now so mo kọ́ fẹ́ fi challenge kan síta náà challenge yẹn kan péré mo fẹ́ filẹ̀ so òun ni pé gbogbo àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ mi báyìí tó fẹ́ defend Islam tó bá ti mọ̀ ń pa nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ sọ pé rárá bí wàá pàtó ń sọ pé sanabi jẹ ó jẹ èèyàn kan lówó kó tó ń sọ pé rárá tó ń sọ pé ń parọ́ tó bá ti mọ̀ dákẹ́ ní kò fi hàn ìmọ̀ láyé à ń sọ̀rọ̀ ẹ̀mí báyìí ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ọmọ ní tó bá ti ní mọ̀ ń pa nǹkan má lo agídí aláwọ̀kọ́ nìyẹn now ẹlẹ́kejì ni pé challenge tí mo fẹ́ fún yín kí n tó lọ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọn gan ni wípé mo challenge anybody àti ms bàbá o àti gbogbo everybody o torí pé èmi gbà pé lórí ètò tẹ́ ń ṣe yìí ànábì ògo ni sàlám torí tí ó bá sànàbì gbogbo àwọn followers tẹ kó jọta gbogbo àwọn wo kíní báyìí ẹ̀ ní rí anybody tó bá dàbí irọ́ ẹ tíra ìkẹ́ fi ọ̀sẹ̀ kan sọ̀rọ̀ ń pa ìkànnà àwọn akànnì Yorùbá lọ́sẹ̀ kan kẹ́ má darúkọ ànábì kẹ́ má darúkọ Allah ọ̀sẹ̀ kan gbáko. Mr. Dawa níbi tẹ́ dé ń sìn ẹ̀ máa jọ níbi tẹ́ dé a ní péèjì tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ nípa Muhammadu rí nínú gbogbo àtàwà ń bì tó jẹ́ pé tábà sọ̀rọ̀ nípa Muhammadu nǹkan tá a bá fẹ́ ní la máa ní ṣẹ́gẹ́t ìyẹn nípa pé fọ́lọ́wà yẹn òun dẹ̀ ló kéré jù ará wọn kan tẹ́ pé wọ́n ṣe nǹkan kan gan wọ́n kàn máa fi fọ́tò lásán sórí péèjì wọn wọ́n dẹ̀ ní fọ́lọ́wà wọ́n ní comment wọ́n ní like kò ń ṣe nípa yẹn nǹkan tá à ń sọ gan pé ó dà pé ẹ̀ mọ̀ nǹkan táwa wà tà fún àwọn ò nídìí fọ́lọ́wà kankan àwa owó lọ́dọ̀ fọ́lọ́wà àwa àwọn kan látọ̀dọ̀ fọ́lọ́wà àwa fẹ́ jí àwọn èèyàn wa kọ́wọ́ èèyàn wa jí nǹkan tí ilẹ̀ Haúsá dì àfẹ́ kí ilẹ̀ Yorùbá dà bẹ́ẹ̀ nǹkan tẹ́ sọ Somali dì àfẹ́ kí ilẹ̀ Yorùbá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bà Yemen jẹ́ tẹ́ bà Iraq jẹ́ ẹ wo Iran a lè ka Iran nígbà tí ojú tí wọn ti gba Islam àmọ́ bó ṣe rí ní Iran ẹ wo bí Iran ṣe wà ń sìn kò ń ṣe fọ́lọ́wà la fẹ́ jẹ àbí à ń wá láìkì a ní àfẹ́ kí ìran wa dàbí ìran Haúsá ẹ wo ilẹ̀ Haúsá lè ní ẹlọ́ka gbogbo gọ́vnà tó ní kò sọmọ Haúsá kankan ń bẹ̀ nǹkan táwa wà ta fún nìyẹn ànábì ò kì í ṣe ògo
tẹ bá ń gbọ́ bandit olórí burúkú ayé àtọ̀run ànábì ní nọmba 1 àyìn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bandit ọmọ àlè tó kógun jàlú bàbá ẹ̀ panilẹ́kúnjayé ìyọba yẹn apanilẹ́kúnjayé tó kógun jàlú bàbá ẹ̀ àdẹ fẹ́ kí àwọn èèyàn wa kan àti pé wọ́n ti ń lọ sóko parun bí àpẹẹrẹ Rashidi Olúwo ọmọ àlè yẹn àti ọmọ mùsí oníbẹ̀lẹ́nu àti tọ́ílẹ̀tì ọmọ àlè Ògbómọ̀ṣọ́ àwọn bẹ́ẹ̀ lọ a lè dákẹ́ ká lè jẹ́ kó sọ lè wá dilẹ̀ Haúsá làwa ṣe jáde àwo wá torí fọ́lówà láìkì ẹ̀rọ fẹ́ fẹ́ràn mi àwa yẹn ṣẹ́gẹ́t nǹkan táwa wá fún pé a fẹ́ kílẹ̀ wá dilẹ̀ Haúsá tá a bá sọ nípa Islam a ní any content tá a lè máa ṣe bó jẹ́ fọ́tò wà là ń post bó jẹ́ fídíò wa àwa ok ṣẹ́gẹ́t without social media kẹ̀dẹ̀rẹ̀ àwa nǹkan kan ò ṣe wá so yẹ yín nǹkan táwa wá ta fún ni pé a fẹ́ kí ìran wa dàbí ilẹ̀ Haúsá àwa náà láwọn mọ̀lẹ́bí wa ní family wa ta lè take time pẹ̀lú wọn náà kí la fẹ́ gbà lórí social media bó ṣe ká dákẹ́ kílẹ̀ wá dàbí ilẹ̀ Haúsá no now noted táwa wá ta fún ni tó bá yẹ pé máa jọ́dá pé nípa láìka ní fọ́lọ́wà yẹn lẹ́yìn ké fún a lè fún yín tẹ bá ẹjẹ́ ìwò náà a lè fún bá wa tẹ̀lé ókè ó dàbí wà ní 107 a lè ní káwọn èèyàn tẹ̀lé yín kọ́ láìkì nǹkan tẹ bá post kan wà bí ilẹ̀ wa ṣe ní dàbí ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ ṣe ní sọ pé ọmọ yẹn wá di bandit àwọn olórí burúkú tẹ̀ bá ṣòkòtò wọn kọ́lẹ̀ yẹn bí Olúwo tó di jáwé jura pé gbogbo èèyàn tẹ bá gbé lọ ní ẹjọ́ àfẹ́ kílẹ̀ wá di bẹ́ẹ̀ so tẹ bá fẹ́ sọ nípa Islam ẹ jẹ́ àlọ́ ẹ má fún wa ní ẹkàn wọlé ẹ lẹ́fẹ́ fún wa ní rule and regulation kan ẹ fẹ́ fún wa lófin kan àbèrè yẹn lọ́wọ́ yẹn jẹ́ àlọ́ sí ìrànlọ́fẹ́ sọ ẹ sọ nípa Islam lẹ́sọ̀ ẹjọ́. ó yá ẹja wa sọ̀rọ̀ báyìí now so mo ti gbọ́ nǹkan tó sọ pé jẹ́ meaning reason fún platform yìí but my advice tó bá yẹn pé reason fún platform nìyẹn ẹ jẹ́ ká stick lórí ìmọ̀ tàbá ń ka nǹkan in tó wà ń bẹ̀ ní ẹja ká ẹ má jẹ́ àfi rọ́kun. àti ẹ ti sọ tó ẹ jẹ́ àlọ́ let's go ẹ sọ nípa Islam tẹ̀lé sọ fún wa. ok àkọ́kọ́ tí mo fẹ́ sọ nípa dáadáa tí Islam mú wá sílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé tí ò bá sí Islam ní ilẹ̀ Yorùbá kò bá sọ́fà àwọn nǹkan yẹn lásìkò tí Islam mú wá. alákọ̀ọ́kọ́ ìgbà tí mo ń sọ yẹn máa confam ẹni o kẹ́ni kọ́kọ́ má ṣe pé o confam tó bá rí bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé Yorùbá ó jẹ́ náà àwọn civilization. ẹ wo bí tẹ tó láì ní ẹ̀rí yẹn kẹtìnilẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń sọ báyìí kẹṣú ẹ̀. ẹ má ó wà nínú ẹ má gbọ́sẹ̀ ẹni ṣiṣẹ́ fara mọ́ bẹ́ẹ̀ tẹ bá ti sọ nǹkan kan ẹ máa mẹ́rin yẹn. ṣe bẹ́ẹ̀ máa no screen tèmi ò ṣe ẹ̀kọ́ ẹ lè sọ nǹkan fún wa sí ká àlọ́ wa wá tẹ bá ti sọ ṣe lẹ́rìí ẹ̀ ẹ jẹ́ sọ báyìí máa ń sọ ẹ̀rí lélẹ̀ ìwé kan báyìí wà o ẹ tẹ báyìí ìwé báyìí fún ibẹ̀ kan ní ẹ lọ gọ́gù ẹ lọ tẹ pé kan lọ tẹ kan gọ́gù ṣe lẹ́rìí bí a newspaper ni bí a rédíò sọ̀rọ̀ ẹ̀ ní bí a TV ká máa bá yín gbé jáde ń sìn ẹ̀rí la máa ń lò ń bíbà kí n ro ẹjọ́ wẹ́wẹ́ lásán so ẹ jẹ́ àlọ́. bóyá jàlọ alákọ̀ọ́kọ́ òun ni pé ilẹ̀ Yorùbá bá a ṣe ní àṣà tó dùn tó tá a dẹ̀ ní àwọn oríṣiríṣi ìmọ̀ tó pọ̀ tó nǹkan kan wà tó jẹ́ ilẹ̀ Yorùbá níyà tó jẹ́ pé ó fa àdínkù bá Yorùbá dìsìn tó fi jẹ́ pé èdè wa gan ti ń parun ara ẹ̀ ni pé Yorùbá ò ní kíkọ mímọ̀ ọkọ mímọ̀ ká Yorùbá ò ní àròkọ ní Yorùbá ní àròkọ sì rè kò lè kó nǹkan sínú tó bíi pé ká kọ nǹkan lẹ̀ ká kọ lẹ́tà lẹ̀ èdè àkọ́kọ́ láti Islam ló wá mú kíkọ wá fún wa Yorùbá òun èdè Lárúbáwá ẹjẹ́ ńláńdì Islam ló mú kíkọ wá fún wa ẹjẹ́ ńláńdì máa ṣàlàyé ẹjẹ́ ńláńdì. ẹ máa gbọ́ nǹkan tá a sọ́ọ̀sì lélẹ̀ a ní nǹkan tí Islam mú wa ẹ ti kọ́kọ́ sọ pé lẹ́yìn báwo ni kíkọ ẹ gbọ́dọ̀ yanjú ẹ̀ sí Islam ló mú wá sẹ́ Islam ló mú ọmọ ṣe ń kà. Islam ni o èdè tó kọ́kọ́ fi kọ Yorùbá nílẹ̀ láyé yìí tó kọ́kọ́ fi kọ Yorùbá lẹ̀ wọ́n ń pè ní Lárúbáwá Ajami àwọn mùsùlùmí tó kọ́kọ́ wá sílẹ̀ ilẹ̀ Yorùbá bí 500 years ago àwọn ló ń kọ́ àwọn lọ́balọ́ba yẹn fi máa ń mú àwọn ọmọ ìlú wo ni àní mò ń sọ̀rọ̀ kí ni ẹ lọ wọ ọmọ ìlú wo ni mo ti gbọ́ ọmọ ìlú wo ni ẹ mọ gbọ́nà ọmọ ìlú wo ni mo ti gbọ́ ọmọ ìlú wo ni. ọ̀rọ̀ ọmọ ìlú kọ́ àní Islam ló ń tẹ́ bá ti lè bá wa sọ̀rọ̀ mo fẹ́ mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ ọmọ ìlú wo ni ẹ bá ti ṣe máìkì kẹ̀dá ọmọ ìlú wo ni. ọmọ abẹ́òkúta ni ẹ̀gbá so nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni Islam lọ́wọ́ kọ́ mú bọ́ ṣe ń kọ̀ọ̀kan wá sílẹ̀ wa so ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín so ọdún wo ló mú Islam wá sílẹ̀ wa ọdún wo ló dẹ̀ mú bá ṣe ń kọ̀ọ̀kan wá so ẹ jẹ́ ká. 500 years ago 5 centuries ago. so okay 5 centuries yẹn náà dẹ̀ mú bọ́ ṣe ń kọ̀ọ̀kan wá sílẹ̀ wa àbí. kíkọ kíkà yẹn gangan ni kẹlọ. ẹni ẹ ṣe ń sọ ní àwọn alẹ tí a bá fẹ́ wò gẹ́gẹ́ bí ẹ̀rí ni mò ń sọ so ìgbà wo ni wọ́n á mú kíkọ wá sílẹ̀ wa. àfà bá ṣe ń kọ bá ṣe ń kà Islam ló mú ní 5 centuries ago. ẹ máa gbọ́ mi kì í ṣe àfa ẹ̀ṣẹ̀ àtúnṣe mi ṣe àfa ṣé Islam ló mú bọ́ ṣe ń kọ wá sílẹ̀ wa. Islam àti àwọn mùsùlùmí ló mú wá. ẹ máa gbọ́ lẹ́jẹ́ ká tún wọn rájọ sọ Islam ló mú wá ọdún wo ni Islam ẹ̀yẹ máa gbọ́ jẹ́ káwọn èèyàn bá wa kọ́lé ọdún wo ni Islam dé sílẹ̀ Yorùbá. 5 centuries ago. ok so ọdún wo lọ́wọ́ mú bọ́ ṣe ń kọ wá sílẹ̀ wa ní 5 century náà ni. báwọn mùsùlùmí ṣe dé gbára báyìí. ẹ má ṣàlàyé ẹ kàn sọ ọdún wo náà ni Islam wa mú bọ́ ṣe kọ wá sílẹ̀. ọdún lẹ́yìn fẹ́ lò ní àbí Islam ló ṣe máa ń lo ẹ̀rí náà nìyẹn ọ̀gá o mi ìmọ̀ṣẹ́ lè máa bá yín sọ̀rọ̀ tẹ́ bá sọ nǹkan fún yín ẹyọ kan
no ẹ máa gbọ́ tó bá fẹ́ wà nǹkan ni ó dàbí pé ẹni 5 cents in Islam dé tí bá ti fẹ́ lọ wò má lè ní bó ṣe ń kọ náà má lè mọ bí ṣe fẹ́ wọ ọdún yẹn. àní kíkọ kíkà yẹn ó kì í ẹjẹ bèrè kẹsàn-án lọ́wọ́ iná mo bọ ẹjẹ bèrè kẹsàn-án lọ́wọ́ iná. ẹ má jẹ́ ká bí tẹ̀ ń sọ iná ọdún wo ni wọ́n ẹni sùn ẹ̀wọ̀n bí ẹ sọ pé Islam dé ní 500 years ago bó ṣe ń kọ́ ṣe kànú ìgbà wo náà ló dé ká lè gbé jáde. Islam ló mú wá mo ti ṣàlàyé fún yín ní jumla. ọdún wo ni ọdún ìtàn ọ̀rọ̀ ìtàn là ń sọ ok ọdún ọlọ́bí Ọ̀rúnmìlà ẹ̀yẹn sọ fún mi. ẹ máa gbé gbà ṣé mi àti ń ṣọ́rọ̀ Ọ̀rúnmìlà lèmi àti ń sọ àwọn èèyàn. àní ìgbésẹ̀ ń bèrè ọdún bí wà tẹ́ pẹ́ bẹ́ẹ̀ dè mí lẹ́gbẹ̀ẹ́. ẹni wọ́n mú nǹkan wá ẹni sùn ó dàbí kí sọ fún yín sí pé Ronaldo ló kọ́kọ́ gba free kick bẹ́ẹ̀ bí mo ti bá sọ bẹ́ẹ̀ fún ìjọba bèrè lọ́rùn pé ọdún wo ló kọ́kọ́ gbà máa ṣẹlẹ̀ bí a 2010 ló gbà bí a 2005 yìí túmọ̀ nǹkan tí mò ń sọ nìyẹn ẹni Islam ló mú bó ṣe kọ wá sílẹ̀ Yorùbá mú dẹ̀ lọ́dún wo ló dé Islam ló mú wá ìgbà ọdún wo náà ni wọ́n kọ́ wa bó ṣe ń kọ bó ṣe ń kà ká lè gbé jáde. òun náà ni mo ṣe sọ pé 405 years ago. sọ pé ìmọ̀lẹ̀ ìwádìí bí ìmọ̀lẹ̀ wọn ná níta ẹ wá tún ní gbogbo nǹkan tí a bá fẹ́ sọ náà ẹ̀rí máa wà bọ̀bẹ̀rẹ̀ tí wàá gbẹnu lọ́rọ̀ nsìn ẹni ọdún bá Islam mú kọ wa ọdún wo ẹ lè sọ ọdún náà ẹ lè sọ ọdún náà ẹ dẹ̀ fẹ́ wá ta fẹ́ wá fẹsẹ̀ múlẹ̀ pé Islam ló mú nǹkan wá. ẹ ti mọ nǹkan náà bíi Muhammadu wọn bí Muhammadu ní ọdún báyìí Muhammadu májèlé pa ní ọdún báyìí so tẹ bá fẹ́ sọ tàbí kí wọ́n sọ yẹ pé kí ló pa Muhammadu mi mọ̀ májèlé ló pa ṣọlẹ́rì àgbà tó lọ sí Kaiba tí obìnrin kan fún lóúnjẹ ẹsẹ̀ ẹran tó jẹ lọ́dún báyìí ọjọ́ wo lọ sí lọ́jọ́ tó kú sọ́jọ́ yẹn lọ sí ọjọ́ kẹta sọ́jọ́ yẹn ẹ máa mú déètì ilẹ̀ yẹn lọ́ pè ní evidence pé kí kan sọ fún yín sí pé àná igi ni kí n má fún yín lẹ́rìí kẹlẹ́rìí dàbí kan ní igi ni náà ẹlẹ́lẹ́ igi ni nǹkan tó ń sọ kí lọ́pẹ́ nìyẹn lọ́gbé síta ẹni tó ń nọ́mọ̀ ọ̀gá títọ́ kì í ló yẹ ká máa wú àbúkà tó bá yàn sọ̀rọ̀. mi mọ ọdún yẹn precisely but Islam ló kọ́kọ́ mú kíkọ kíkà wá sílẹ̀ Yorùbá mi mọ ọdún yẹn precisely. ẹ wo bí ẹ̀yin lélẹ̀ yá bí. bẹ́ẹ̀ ni. ṣe nílò míìkì ká fún yín lówó míìkì kẹ́ lọ́wọ́ kọ́ máa mú míìkì náà torí ọ̀rọ̀ tẹ wá sọ ẹ má wọlé gba míìkì. no ọ̀rọ̀ tẹ wá sọ mi mọ ìsinmi tẹ̀lé fún yín kẹ́ pa máìkì fún yín. Islam rẹ lọ kọ̀nfàmù ni Islam ló kọ́kọ́ mú kíkọ kíkà wá. ní oṣù kù tí mo fẹ́ sọ o. ó ti tẹ́rẹ̀ bó ṣe wà yìí ó kọ́kọ́ débi òun bú ní sùúrù òun bú farabalẹ̀ ní sùúrù quiet. Islam ló kọ́kọ́ mú kí ló kà tó wà lójú fóònù ní iṣẹ́ kí ẹ má bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mọ́ nǹkan tó jábọ́ lẹ́kọ̀ọ́ ó kọ́ débi báyìí ó kọ́kọ́ bú àwọn àfa ẹgbẹ́ ẹ̀. tó bá ti túmọ̀ ìkọ̀kan tó wà lójú fóònù yẹn torí à ní time láti bá ẹ sọ̀rọ̀ mọ́ so get. so ó yá káwọn tó wà nígbà yìí tó bá ti bá ìdíjọ. ó ń ṣe ẹni tí ò lè torí rò. ó débi ọkọ̀ bú àwọn mùsùlùmí ẹgbẹ́ àdéhùndọ̀bẹ̀ omi tó bára ẹ̀. ẹ jẹ́ nǹkan sẹ́. ó yá ká ikra. ẹ jẹ́ ká ẹni tó bá mọ nǹkan tó bá lọ school bí wọ́n ní pé reading and writing Yorùbá land were significantly advanced ìtumọ̀ advanced ni pé ó ti wà tẹ́lẹ̀ lẹ́yìn tí yóò bá ní làkàyè tí làkàyè ẹ̀ pé o ta ní èdè wo lọ́kọ́kọ́ fi kọ́ ẹ lọ wo èdè lọ́kọ́kọ́ fi kọ́ Yorùbá lẹ̀. kọ kàwé tí wọ́n gbé síbí báyìí má rojọ́ àpè ọ́ fún bàbá wa ìdákẹ́ ẹ̀yìn lọ school ti yín ẹ jẹ́ káwọn tó lọ sí. school sọ̀rọ̀ mo mọ̀ èdè wo lọ́kọ́kọ́ fi kọ́ Yorùbá lẹ̀. Muhammadu ni ó kàwé. òpònú ní àkókò tó wà ń sìn tó bá má bo ìbò tó bá. mẹ́rin jáde oní Islam dé ní 500 years òun lọ́kọ́ wa bó ṣe ń kọ́ bó ṣe ń kà adẹ̀lẹ́rìí dáwọ́ lè mú jáde rẹ̀ ló lọ iléèwé mi ló lọ ẹ bá ti lọ kálí bàtà sà ẹ máa sọ̀rọ̀ ń ta gbàgbàgbà a ní òun mẹ́rin jáde o sọ pé ìwé kan báyìí ló sọ bẹ́ẹ̀ o kà lọ wí báyìí náà wọ́n tún gbé kan jáde fún ẹ o tún ké ẹ wọ ẹ lè jẹ́ ẹni bọ́lẹ̀ kábẹ́ lómi sọ̀rọ̀ jáde. àwọn tí Muhammadu ò kọjá skul bàbá tó bí Muhammadu àti ìyá òróró rẹ lọ sí skul ẹ wọ́n bóyá lanú kalẹ̀ olódo. wọ́n ti gbégbèkúgbè wa Abẹ́òkúta ọ̀dọ̀ yín náà ẹ wo nǹkan tó lọ́mọ Abẹ́òkúta lòun. àwọn ọmọ Fúlàní tó wà l'Abẹ́òkúta náà ti dàgbà àwọn tó fi ẹsẹ̀ rìn gbogbo wọn pátápátá la máa flush dànù. Abẹ́òkúta àbí ok. gbogbo wọn pátápátá la máa flush dànù. àwọn wèrè olówó èkó kínní tí ń rìn gan àwọn èèyàn tí ń jí gbogbo àwọn pípù yẹn sì máa nà wọn lánàá sáré gan gbogbo wọn àwọn tó bá ti rí tó bá jẹ́ pé mùsùlùmí ni tó ń lọ kírun tàbí tó dé fìlà muslim àbúwọ wọn máa gbé wọn lọ sáárò wọn á lọ máa check ìgbé wọn. wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní Iran wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní Iran. ṣé bí mo sọ fún yín gbogbo àwọn mọ́ọ̀sì yẹn lẹ Yorùbá mo ti sọ kò ń ṣe pé bóyá kínní ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ I am telling you gbogbo àwọn mọ́ọ̀sì yẹn
fún ara àwọn èèyàn máa fọ pé irọ́ ẹ̀yẹ ẹgbẹ́ mọ́sìkì yín kúrò bí ẹgbẹ́ tó bá rá àwọn èèyàn tó fẹ́ kírun ànàsáré àáfà ànàsáré ẹ lọ kọ́lẹ̀ ṣebí this is 2026 la wà yìí ẹ lọ kọ́lẹ̀ by 2030 kò ń ṣeré everyday àwọn èèyàn ń jí àwọn kan jẹ́ empara àwọn wò pé ìyẹn ní pé yẹn àáfà yìí olórí burúkú ni yẹn mọ̀ pé rọ́ ni kí ni ẹ fẹ́ scam wọ́n fẹ́ báyé wa jẹ́ àwọn wèrè kan wọ́n á na àáfà mi wọ́n á nà débi pé tó bá di ìjọ kò ní mọ̀nà lé ẹ̀ mọ́ kò sí bóyá fẹ́ ṣe ogun mọ́sìkì yẹn wíwó ni ṣe bí bóyá ń ṣẹlẹ̀ ní Iran yẹn nǹkan táwọn àfẹ́ kó ṣẹlẹ̀ ní bóyá ń ṣẹlẹ̀ ní Iran yẹn tí ọ̀gbẹ́ni yẹn tó ń padà tún pa àwọn èèyàn ó ti pa over 14,000 people ló ti pa ní Iran báyìí nígbà tó pa àwọn ò fẹ́ Islam mọ́ bọ̀ àwa ò fẹ́ kíkí yẹn kó la ẹ̀mí lọ àwọn àáfàá yẹn làwa máa nà gbogbo àwọn mọ́sìkì yẹn ẹ gbàgbé ẹlòmíì ó máa kírun ìbáwọn kan ti ń lọ kírun máa ti sọ pé òun nìkan lòun kírun àwọn mọ́sìkì yẹn ti ń bu fún ara àwọn mọ́sìkì yẹn ló máa wó tàbí fún ara wọn kọ́ lọ dáwó pé ẹwọ ẹgbẹ́ kíní yóò wúlò ẹ̀ ká máa sin ẹlẹ́dẹ̀ ń bẹ̀ ó ṣùọ̀ ni a ò lè dáwọ́ bo òdodo kò pọ́síbù ṣe òkùnkùn ní ìsìláàmù ìmọ́lẹ̀ ti dé Mr. Ogo ẹgbọ́n sókè. ẹ kálẹ́ àkùṣe àtàrọ̀. pétọ̀ mi wá ẹ̀ ṣé ò ṣe muslim ni. àkùṣe àtàrọ̀ ọlọ́run ní fi wálẹ̀. ẹni tí wàá lọ mọ̀ ni pé ṣe àkọ́kọ́ èmi ò wá bí láti wá béèrè question mi ò sì wá bí láti wá answer question mo kàn fẹ́ kí gbogbo àlọ́ mọ́ kinní kan ni. ẹ rò pé inú gbogbo ayé yìí àgbọ́n tó lọ́hùn wallahi mo ti wà ní láìfù ìlàlẹ̀ yìí ó ti pẹ́ díẹ̀ láti táìmù tí ẹ ti ń báyà kan fà á pé kinní kan èmi mọ́ kọ́ sọ̀rọ̀ tẹ́ni kí n dákẹ́ ní pé obìnrin ni ẹ̀ ń bá sọ̀rọ̀. ẹnì yẹn sọ pé Allah ọlọ́run ni ẹ wá sọ fún pé Allah ò kí ń sọ ọlọ́run sì gidi ni ó kù díẹ̀ káàtó ẹ má mọ̀ sọ bẹ́ẹ̀ hàn tí eléyìíbó bá sọ pé God lọ́dọ̀ gbogbo àwa Yorùbá a ti mọ̀ pé ìtumọ̀ God is ọlọ́run nítorí mú wa tá a fi ní bílífù lérí pé God ọlọ́run ni o wọn ló gbọ́dọ̀ mú wa gbà pé Allah àwòtán sọ òun náà ọlọ́run ni èdè àwọn kan nìyẹn èdè arọ́bù nìyẹn tábà tún arọ́bù ní Yorùbá pé kí ni ìtumọ̀ Allahu tẹ́yìn náà ò bá ní sábòsí pẹ̀lú bọ́ sí pé nǹkan pé ìtumọ̀ Allahu ní arọ́bù. àwa ò ní ìdẹ́jọ́ wẹ́wẹ́ ń bí torí Cecilia rẹ̀ sí kó ẹni sùúrù àkẹ́kí rojọ́ ń bí èmi ò bá yín hánjú. ẹni sùúrù jàre ẹni sùúrù ẹ calm down àwọn ọkọ̀ kí rojọ́ wẹ́wẹ́ ń bí àṣewà síbẹ̀ la àpèyàn sí ọ̀nà kankan we are just doing our own things here with evidence ẹni sùúrù Allah lélẹ́yìí Allah lẹ́ ń wò yìí ẹ̀rí tẹ́yìn bá wá ní tẹ́lẹ̀ mú jáde pé gidi tẹ́ wo yóò kì í ṣe Allah òun ni kẹ́ mú jáde àwọn ò nídìí ẹjọ́. sẹ́rí. this Allah tẹ́ ń forí balẹ̀ fún nínú bàbá. tí mo bá sọ̀rọ̀ tẹ́ bá ń jù lérí tí mo sọ ẹ̀dá gẹ́gẹ́ bí alábòsí ni bóyá òdodo ọ̀rọ̀ àbòsí báwo àwọn ẹ̀gbọ́n ta sọ ni. no ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni sùúrù dàrí wọ́n ní kẹ́ fún wa lẹ́rìí pé Allah kì í ṣe ṣìgìdì nǹkan tó sọ nìyẹn kan mú kúrò jáde about this very simple. ṣáà wá ráyè ẹjọ́ ni. ọ̀rọ̀ Ọlọ́run ọba ó kọjá ọba tí. ẹni sùúrù àfà ẹ má sẹ́rí nǹkan kan máa ń dẹ̀ yìí mùsùlùmí làmọ́. ẹ má gbọ́ mi ṣé ń gbọ́ mi. Allah ní tẹ̀mùsílì wá tẹ̀sí bíhì wàhámẹ̀ká ní astẹ̀kì wùfí wọ́n ní Allah ní Ọlọ́run ọba lọ́ba tó tóbi tẹ̀mùsílì wá. ẹ̀jìká gbọ́rọ̀ àfà ẹni sùúrù. ẹ gbàgbé ṣe mọ̀ pé bí mo ṣe sọ arábìkì yẹn mo tún fún Yorùbá wọ́n ní já. sẹ́rí gbogbo ẹjọ́ wẹ́wẹ́ tẹ̀ ń wúrò ìyàwó ráyé ẹ̀ 2026 la wà. ara ẹ̀gbọ́n mi. ẹ farabalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ẹlẹ́yìn tí wà ń bí ó ti ṣe díẹ̀. ẹ jẹ́ bí question kan. nígbà tí eléyìí bó sọ pé mùsùlùmí báyìí. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ bí question kan ìgbà tí eléyìí bó sọ pé God kí ló mú gbàgbọ́ yín gbà pé Ọlọ́run náà pé God. kò sí pé God ni Ọlọ́run ṣáwa sọ bẹ́ẹ̀ fún yín bí màá ń sìn. ẹ ṣe wà ṣáwa bá yín sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ni God ṣáwa bá yín sọ̀rọ̀ àmọ́ God is God Ọlọ́run Elédùmarè ń jẹ́ ṣábà yín sọ̀rọ̀ God tó kàn wá pẹ̀lú God tẹ́ ń gbé wa kiri pé God nǹkan tá à ń sọ sí pé ẹ sọ fún wa pé Allah kì í ṣe ṣìgìdì àwa lẹ́rìí pé ṣìgìdì làlá a máa fún yín ní Quran àti Hadith very simple. ọ̀dọ̀ tí yín pẹ̀lú ìròrí yín ló ti jẹ́ ṣìgìdì pẹ̀lú ibi tẹ́ ẹ ronú sí lẹ́ti pé. ṣe lè ka Quran tàbá fún yín Quran àti Hadith ṣe lè ka. mo sọ kẹ́nìkan mo ní èmi ò ṣèyàn tí ẹ mọ̀ gbé question abájú mọ̀ dá lóhùn because wá bẹ̀rẹ̀ question lọ́wọ́ yín. àròjọ ń sálẹ̀ jàre ẹ tẹ̀síwájú.